Ṣé rí wípé mo wà ní ilé mi àkọsílẹ̀ Ọlọ́run. Àkọsílẹ̀ ta ni Ọlọ́run ọba òkè. Nítorí wípé àwọn ọlọ́tẹ̀ wọn ò fẹ́ kí ìpàdé yìí ó ṣẹlẹ̀. Àwọn ọlọ́tẹ̀ ò fẹ́ kó ṣẹlẹ̀. Ní àná, gbogbo àwọn tí wọn ò gbọ́ ilẹ̀ ṣáájú tẹ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ ilẹ̀ ṣáájú lórí afẹ́fẹ́. Wípé àwọn ará ilẹ̀ ṣáájú wọn ò fẹ́ kí Ṣọ̀ún kó wá sí Ògbómọ̀ṣọ́. Sọ́ọ̀rì wọn ò fẹ́ kí ilẹ̀ ṣáájú wọn ò fẹ́ kí Ṣọ̀ún kó wá sí ilẹ̀ ṣáájú. Wípé ilẹ̀ ṣáájú kò ń ṣe ara Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ rí kẹwàá pé mi ò jọba rí? Ìgbà tí mo ti jọba yìí, èmi ò mọ̀ pé àwọn tí ọpọlọ wọn ò pé wọ́n pọ̀ tó tó yẹn. Èmi ò mọ̀ pé àwọn òpònú wọ́n pọ̀ tó tó yẹn l'Ògbómọ̀ṣọ́. Ọjọ́ nígbà tí mo jọba yìí, mo ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ ẹ̀yin ará ilẹ̀ ṣáájú tẹwà ní ilé nìyí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ yìí tí ẹ wá tí ẹ pé èní ọjọ́ oko, èní ọjọ́ ọjà, gbogbo ẹ fi sílẹ̀ ẹ wá yẹ wá sí. Ọlọ́run ọba òkè á yẹ ìlú náà sí. Nítorí wọn ò fẹ́ kí ìpàdé yìí kó ṣẹlẹ̀. Mo sọ tẹ́lẹ̀ ṣe alábàáfíà wọn. Ẹgbẹ́ bá dákẹ́ ẹ̀ gbọ́rọ̀ mi. Ẹgbẹ́ kọ́kọ́ dúpẹ́ ní mo mọ̀ pé wọ́n ti sọ kí àwọn lọ́ba lọ́ba. Ṣùgbọ́n mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn ní ìgbé wọn wá. Especially àwọn tó jẹ́ pé Surulere local government lọ ti wá. Olóko ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ míyàn. Oníjàbàtà. Ọ̀kẹ́ àpà. Ìwòfin. Ìgbà òde. Ẹ bá mi pàtẹ́wọ́ fún gbogbo wọn. Nítorí tí ó bá àti balógun olúbọ. Nítorí tí ò bá jẹ́ wípé wọ́n mọ̀ wípé ọba làwọn, wọn ò bá ti kó ìjà ìyàgbá wọn. Ṣùgbọ́n wọ́n mọ ẹni táwọn ń ṣe ní Ògbómọ̀ṣọ́ láì. So mo dúpẹ́ lọ́wọ́ wọn. Onísàpá àwọn aláṣìwà pẹ̀lú wọn ti pẹ́ àlóńgbó láyé àlóńgbó láti jọ wà. Àjọṣìjọ wà. Àjọ̀dá Ògbómọ̀ṣọ́ lẹ́yìn. Àrí àgbo wa ọ̀fọ̀ Ògbómọ̀ṣọ́ là àti Kọ́lábà. Ẹ̀sùn náà ṣe ti ẹ̀wà. Ṣùgbọ́n gbogbo àwọn àtàwà nìyí, gbogbo alátakàtì àgbọ̀n ìdárúkọ gbogbo wa. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ìjòyè ilẹ̀ ṣáájú. Mo ti bá wọn sọ̀rọ̀ lálẹ́ àná. Ṣùgbọ́n ọmọ ọkọ ni àjọṣe wa kò ní bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ fún mi lẹ́yìn the last one week ìrọ̀ pátágbà. But ẹni tó bá jókòó lọ kí ló máa ṣe ó máa pa wọ́n nà. Ẹni tí ò bá ti sọ̀tọ́ nù ẹ̀ ọ̀rọ̀ ẹni tó bá máa jáde báyìí. Ẹ jẹ́ ń sọ ẹ̀yàn mélòó ló ti rí mi rí nì. Ọ̀pọ̀lọpọ̀ yóò ti rí mi rí.
ìkà làwọn tí wọ́n fẹ́ ká wá síbí yìí. ẹ jẹ́ sọ fún yín. ó ṣe ìtànmọ́ wípé èmi ni Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. ẹ ti mọ orúkọ mi Ọba Ghandi. ọmọ ọdún mẹ́rin ní ọgọ́ta òun ni mí. ọ̀pọ̀lọpọ̀ ọdún dẹ̀ sì wà tá a ṣe máa lò lórí ìgbà. ẹ jẹ́ sọ gbọ́ngàn èmi ò fẹ́ kí èèyàn kan jowú mi o. mo ti lọ́lá kí n tó débi mi o. mo ti ní ọlá dáadáa ká tó dé ibí. àwa jókòó sí ibí nítorí à ń wá ọlá. òun ni ò jẹ́ kí n talẹ̀ èèyàn kankan. òun ni ò jẹ́ kí n gba ilẹ̀ èèyàn kankan. ilẹ̀ tí bá fẹ́ mo máa fi owó mi rà ní nítorí Ọlọ́run ti fún mi lọ́lá kí n tó débi rẹ̀. mi ò ní ọlá nìkan eléyìí ò ṣe gbéraga òkú sọ fún ẹni pé ọba ní jẹ́mi o a ti ní ipò ká tó dé ibi a ti ní ipò kò ṣe pé a ṣẹ̀ṣẹ̀ wá ipò láti wá ìjọba o. Àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ àwọn ipò òun láti wá ìjọba. Àwọn àjọba nítorí wípé a fẹ́ ìdàgbàsókè ìlú wa ni. Ọ̀pọ̀lọpọ̀ yìí ti gbọ́ pé àlùfáà ní ọdún mọ́kànlélọ́gbọ̀n òun ló fi ṣàlùfáà. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ tí wọ́n bá ṣe àlùfáà tó pẹ́ tó yẹ ó ti ṣe gidi gan. Sẹ́rí ìmọ̀ ọ̀gbẹ́ yìí Mùsùlùmí wà ní o. Ní Bíbélì ní ọmọ nípa Kòrán ẹgbẹ́ sọ nípa Bíbélì tí mo mọ̀. Sẹ́rí Jésù ló dá ẹ̀sìn wa sílẹ̀. Ó ní òun lọ́lọ́run yín ṣùgbọ́n òun wá ṣe sábàǹtì nínú ọ̀run. Èmi àsọba Ghandi mo wá sáàbù nínú ìwà gàba. Mo lè ṣe wá sáàbù mo wípé fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ land. Ìgbọ́ta wá ṣe nìyẹn o. Onípa wá gàba. Àràbà ìyàwó níyàwó. Àwa gbalẹ̀ onílẹ̀ o. Àwa gba oyè olóyè o. Kí ni mo fẹ́ jẹ ní Ògbómọ̀ṣọ́ land tó lè ju Ṣọ̀ún lọ? Kò sí ilé ìtajà ìjẹ náà láti jẹ yìí. Ojoojúmọ́ tí bá dẹ̀ jí ní òwúrọ̀ mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọba òkè. Nípa ó wò mí, ó dẹ̀ fún mi ní oyè tó lé ju ní gbogbo Ògbómọ̀ṣọ́ land. Ìmọ̀ àwọn òkè kí ni mo ṣe fún Ọlọ́run ọba tó fi fún mi ní oyè lọ. So gbogbo àwọn tí wọ́n ń sọ wípé mò ń bọ̀ níbí láti wá fi ọba jẹ kí ló kàn mí? Ṣé mo máa jẹ bí ìmọ̀ ilé ìdìbò ti jẹ yìí? Mo sọ fún yín pé ẹni tó bá jẹ́ òpùrọ́ irọ́ náà pátápátá. Èmi ò wá fi èèyàn kọ́kọ́ jọba o. Kò dẹ̀ sí èèyàn kan tó wá bá mi láti rẹ̀ ṣáájú wípé òun fẹ́ jọba pé kí n yẹ òun o. Kò sí èèyàn kan tó wá bá mi. Ìlàjọ̀fà èmi ò tètè mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ẹ̀ tí ìlọ́ba. Èmi ò mọ̀. Ìyẹn kọ́ ló gbà mí ọ̀rọ̀ ìdàgbàsókè ló gbà mí. Nítorí ẹgbẹ́ sọ fún yín, mo ti lọ sí 550 ìlú ní ìgbò ìbò 65 countries I have gone. Mo ò gbé ẹ̀yin kan lè máa jowó ẹ̀yin kan lè ti kúrò nílẹ̀ ṣáájú. Ẹ̀yọ̀ bẹ́ẹ̀ kó o ti lọ sí 65 countries, wọ́n kọ́ mi yẹ. Mo ti bí mo ṣe mi lọ́nà oṣù fẹ́ fún mi náà nìyẹn. Mo ti rí o, mo ti jẹ ṣáájá, mo ti lọ sí ìlú.
wọ́n ẹgbẹ́ sọ wọn kan fún yín nígbà tí mo jọba Ọlọ́run sọ fún yín pé gbogbo ìlú tí mo ti lọ lágbàáyé gbogbo bí tí mo ti rí mo lè ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọlọ́run bá sọ fún mi pé ìdí tí mo fi ṣe gbogbo ìlú bí ayé mi gbogbo ìlú tí mo ti lọ nítorí Ògbómọ̀ṣọ́ land òbí ìlú fún mi. Ẹsẹ̀ kábíyèsí fún sọ́wọ́. Òun ló dé tí ìdàgbàsókè tó fi jẹ mí lógún nítorí mo rí pé gbogbo ìlú tí mo ń lọ yẹn èèyàn kò lórí méjì lórí kan náà ni wọ́n ní wọn ọ̀dẹ̀ gbọ́n jù wá lọ ṣùgbọ́n àwọn adáni wọn lọ jẹ́ kí ó wà kí ìlú wọn wà bó ṣe wà ìdí tí mo fi wá pinnu wípé tí Ọlọ́run ọba òkè tó bá fún mi ní ààyè tí bá jẹ olórí ìlú mo máa mú ìdàgbàsókè wá tààrà òun ni kí ni mo tún wá kò sí owó ní iye ọlá ní kàmọ̀yàn ní gbogbo ẹ̀ mo ti ní kí tó lórí ipò yìí. ìjọba tí wọ́n rìkọ́ọ̀dù mi tó ti bá parọ́ wọ́n lè já mi and be recorded ó tọ́ ni ẹ̀ẹ̀kan tí ìmọ̀ mi ṣáìdì mi ẹ̀dùnmọ̀tẹ́ níbi ìfẹ́ tí mọ̀ mi ẹbí wọn pé tó bá sọ pé Pastor Gandhi wọ́n mọ̀ mí ipò yìí kọ́ ló jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá so nǹkan tí kò sí nǹkan tí mò ń wá mọ́ ju ìdàgbàsókè yìí ayẹyẹ sọ ìdí tí mo fi ń wá ìdàgbàsókè yìí ṣe nígbà tí mo kọ́kọ́ jọba 18 months ni mo fi dúró after tí wọ́n ti sọ pé ìlú bá gbé sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo bá ń lọ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n máa wá bá mi wọ́n wá congratulate mi wọ́n á sọ pé I'm from Ògbómọ̀ṣọ́ òótọ́ ni mo sọ fún yẹn kò sí ìlú tí mo lọ wà á rí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ mo bá iṣẹ́ mọ̀ ìyẹn ló fi máa ń jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ nígbà òfin mi ṣe ọba gbogbo àwọn eléyìí ẹ jẹ́ sọ fún yín mo lọ sí ti Nàìjíríà ẹ jẹ́ ìkọ́sọ́ ti Nàìjíríà mo lọ sí Jos èrò Ògbómọ̀ṣọ́ tó wà Jos mo lọ sí Gombe Kaduna Zaria Láfíà Kẹ́fì Zaria gbogbo ẹ̀ lálọ́ àyẹ̀sí tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà bẹ́ẹ̀ tí wọ́n ṣe fún mi kò sí gbogbo ìlú lárúkọ yẹn kò sí ìlú tí mi ò rí gómìnà wọn àná àwọn ohun lọ́jọ́ kì í rí gómìnà àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni kò sí tí èèyàn bá jẹ orí àwù tó bá jẹ́ ṣọ̀hún tí ó lọ sí gbogbo àwọn ìlú ní òkè ọya a máa ń rí àwọn tó ju gbogbo àwọn àtàwọn àbí lọ ní ìlú ẹyọ kan mo wá wòye pé báwo ni a ṣe lè wà báyìí kí ìlú wa kó wà lóṣù ṣùgbọ́n ó bá ní kò tí bàjẹ́ o àyíkọ́ tí a fi wá sí rẹ̀ ṣáájú lè ní nìyẹn kò sí nǹkan tá à ń wá o mi ò wá o lè wá o ìkọ́ tí a wá fún òun ní ìdàgbàsókè and this is the third one tí máa ṣe but mo sì máa lọ sí Àjáwà a lè sì máa lọ sí Oríire kí là ń sọ fún wọn níbẹ̀ a fẹ́ sọ fún wọn pé kí wọ́n gbáradì nítorí ọjọ́ ọ̀la Ògbómọ̀ṣọ́ ṣì máa dà máa dẹ̀ fẹ́ kí ọjọ́ ọ̀la dà kó kọjá lára wa a fẹ́ kí àwa tí a wà ní gbogbo àwọn ọ̀rọ̀ a fẹ́ kí a ní ìpín nínú ẹ̀ òun ni nǹkan tó fẹ́ nìyẹn òun ló jẹ́ ká máa ṣe àwọn town meeting yìí tí wọ́n fẹ́ kí ó fò kọjá orí yín a fẹ́ kí a mọ nǹkan tí ẹ̀ ń fẹ́ kí a mọ nǹkan tí a lè ṣe fún yín nítorí nǹkan kan tí mo fẹ́ fi dá yín lójú bí mo ṣe mọ̀ pé ilẹ̀ ọ̀la máa mọ́ òun ni wípé Ògbómọ̀ṣọ́ ó máa yàtọ̀.
ilé iṣẹ́ máa wá, ilé ìwé máa wá. Nǹkan tí àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ oko àní fún ìdàgbàsókè oko wọn ó máa wá sí ìlú. Òun ni a fi wá sí Ìrẹ̀sáájú, òun la fi ń lọ káàkiri. Ẹ ṣáà ìgbéyìí ọmọdún tí mo sọ, kí ni mo wá káàkiri? Kí ni mo wá káàkiri? Ó yẹ kí n jókòó kí n process ẹ̀mí kí n máa mú tábà ní sùn. Mi ò nídìí láti ṣiṣẹ́ mọ́ kí n máa fi wọlé sí. Ó tọ́ ní mo sọ, kò sí ìgbéraga o. Pẹ̀lú kọ́kọ́ náà ti fún mi ní òòlù láti máa sáré káàkiri. Mo lè jókòó ní àfihàn kí n sọ pé kí ló kàn fẹ́ mi lè sáré. But Ọlọ́run bá mọ̀ pé Ìrẹ̀sáájú ó wà nínú wíwò Olúwa ọba òkè fún ìdàgbàsókè. Òun ló fi gbé mi dìde láti wá sí ibi. Àgbọ́yé ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nítorí gbogbo eléyìí tí mo sọ yẹ mi ò tí bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ ṣe kábíyèsí fún sọ́run. Ẹ jẹ́ n sọ àkọ́kọ́ ọbẹ̀. Òun ni wípé mo fẹ́ kí àwọn màmá àwọn obìnrin mo kọ́ fẹ́ sọ ilé ìfún àwọn obìnrin tó ti bímọ ni o. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Mo máa sọ lélẹ̀ kẹta kó bá nílé wa. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Ẹ jẹ́ sọ fún yín àwọn kan sọ wípé ẹni tó kàwé ò ríṣẹ́ bó tíṣẹ́ bá dé iṣẹ́ ni tí ò kàwé àbẹ tó kàwé lọ́ọ́ máa fún iṣẹ́. Ẹ jẹ́ ti àwọn ọmọ yín ẹ jẹ́ ti wọn rẹ́dì. Ẹ jẹ́ ti wọn rẹ́dì. Nítorí pé ilé iṣẹ́ gbogbo ẹ̀ Ọlọ́run kò bọ̀ ní Ògbómọ̀ṣọ́. Mo tọ́ ni mo sọ fún yín o. Èmi èèyàn kan ní kí n bá sọ bẹ́ẹ̀ kò má sọ bẹ́ẹ̀ èmi ò ń ṣe olóṣèlú ọba ni mo jẹ́. Olóṣèlú ló máa sọ nǹkan tí ò ní ṣe ọba lè mi jẹ́. Nǹkan tí bá sọ fún yín òun ni màá ṣe. Nǹkan tí ìbá lè ṣe màá sọ pé mi ò lè ṣe. Ta ló máa mú mi? Mo ti jẹ́ ṣọ̀kú. Ìgbò gbá ní ìròyìn tí kò sí ìsẹ́jú máa mú mi. Ẹ jẹ́ káwọn ọmọ yín káyìí. Kí ló dé tí mo sọ pé ẹ̀yin obìnrin? Ṣé nígbà tí mo dàgbà? Èmi kò fẹ́ lọ sí skul ní mi ò fẹ́ kàwé òótọ́ mo sọ fún yẹn. Ìgbà tí mo kéré, màmá mi máa sọ pé eré ti fọ́ ẹ fún. Èmi ìmọ̀kan tí wọ́n bí bàbá èyí tí àfẹ́ṣeré ni. Màmá mi á sọ pé ó dàbí pé káwọn la orí mi káwọn kówé sí ìgbà kí ni ẹ̀ tí èèyàn lè ṣe rẹ̀ ní mo kọ́kọ́ sọ òye mi. Ṣùgbọ́n ó ti yé mi ní ìsìn yìí, kò yé mi nígbà yẹn. Wípé ìwé la fi ń di ẹni gíga. So ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Màmá mi máa sọ pé bàbá gbogbo ayé ìwọ ni ọmọ tèmi. Nítorí bàbá mi obìnrin bíi mẹ́rin ọ̀ márùn-ún ló bímọ fún un. So ó rò pé kò sí ìjọ tó pa àwọn pẹ̀lú yẹn ìwọ lọmọ tèmi. Òun mo fi sọ fún ẹ̀yin obìnrin ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ fún yẹn. Nítorí a fẹ́ ní ọjọ́ ọ̀la, a fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jókòó ní tábìlì tí wọ́n ti sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún ìlú. Ní state, ẹ jẹ́ káwọn ọmọ yín kàwé kí wọ́n lè sọ wípé wọ́n fẹ́ ṣe skul yìí ẹ jẹ́ ká gbé lọ sí Ìrẹ̀sáájú. Wọ́n fẹ́ dá kọ́ńtì ẹ jẹ́ ká gbé lọ sí Ìrẹ̀sáájú. Ìkọ́ta fẹ́ nìyẹn. Àpẹ káwọn ọmọ wa kí wọ́n wà ní gate kí wọ́n máa ti gate. Ní àfẹ́yẹn o, a fẹ́ kí wọ́n wà níbi tí wọ́n ti ń di nǹkan tí wọ́n máa gbé fún ìlú. Òun ni ní development ṣe lè wà nìyẹn. Nítorí tí ọmọ wa bá wà ní ibi tí wọ́n ti ń sọ nǹkan, a lè sọ wípé ẹ jẹ́ ká gbé kìíní yìí lọ sí ìlú. Ọ̀rọ̀ mi yé yín. Ìgbà tí mo fi sọ pé àwọn obìnrin òun ni wípé ìgbà tí mo wà ní iléèwé secondary
mo rántí pé àwọn tájọ wà ní iléèwé màmá gbogbo wọn kọ́ ló lówó bí owó màmá tèmi but àwọn obìnrin yẹn wọ́n ń tajà wọ́n ń ta ata wọ́n ń lè ṣe ìkọ̀ọ̀kan ṣùgbọ́n owó ata owó oníyọ̀ owó olépo yẹn òun ni wọ́n fi rán àwọn ọmọ wá sí iléèwé ó ṣòro fún wọn ṣùgbọ́n wọn ò ní ra aṣọ ẹbí tí ọmọ wọn ò bá tí ì lọ léèwé wọn ò ní ra aṣọ ẹbí o owó tó máa kọ́kọ́ yọ òun ni owó iléèwé ọmọ wọn ẹ jẹ́ kí àwọn ọmọ yín ẹ jẹ́ kí wọ́n lọ léèwé ẹ jẹ́ kí wọ́n tún sọ fún yín àwọn ló máa tọ́jú yín lọ́jọ́ alẹ́ wọ́n máa tọ́jú yín lọ́jọ́ alẹ́ ọ̀nà tó bá yí ìyàtọ̀ jẹ lórí wọn màmá mi máa ń sọ nígbà yẹn wípé òrìṣẹ́rú ara ẹ̀ o èmi ò mọ̀ nǹkan tó bí bọ̀ tó yé mi sìn nǹkan tó ń sọ ní pé òrìṣẹ́rú àwọn ara ẹ̀ nǹkan tó máa ń sọ òye nígbà yẹn ó ti yé mi ní ìsìn ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣerú ara wọn ẹ jẹ́ kí wọ́n lọ ilé ìwé kí ọmọ wa sọ pé òun ò fẹ́ kàwé kí ló jẹ́ bẹ́ẹ̀ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ò fẹ́ kàwé ṣùgbọ́n kí ló jẹ́ bẹ́ẹ̀ lójú màmá mi á fọ ìtẹ́ á fọ ẹni iṣẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ àbàrà àbẹ́rẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ àbàrà tí màmá mi bá fún ẹ ní àbàrà tó bá fẹ́ jẹun àkọ́kọ́ gbé síbi tí àbàrà yẹn ti kàn ẹ́ náà màmá mi bí nígbà kan mi ò kọ́kọ́ tó gbé òun kọ́ tẹ̀lé bí mi but ó yé nígbà yẹn ó yé ní ìsìn ó yé mi ní ìsìn ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé kí làwọn àgbọn ṣe nípa ẹ̀ látara fún I set up committee 13 committees na set up but we have a committee on education so a máa ń ṣe ìpàdé pẹ̀lú wọn ní ìkan nínú àwọn ìpàdé tá a ṣe wọ́n sọ fún wa wípé àwọn ọmọ tí wọ́n lọ sí iléèwé sí ilé primary school wọn ò ní exercise book mo ní ṣé ìyẹn possible kì í èèyàn máa lọ iléèwé kó má lọ exercise book wọ́n ní àwọn màmá wọn ò lówó ni bàbá wọn ò lówó ẹ̀yin màmá lè wò pé kí ló dé tí mi ò bá wọn ọkùnrin sọ̀rọ̀ mo ti sọ fún yín bàbá gbogbo ayé bí àbáwọn ọkùnrin kan ó nígbà tí wọ́n bá kú ká tó lọ ọmọ tó ní àdúgbò ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ sábà bóyá kò ìṣẹ̀lẹ̀ yìí. ọ̀rọ̀ mi yé a sọ pé kí àwọn bàbá máa ràn ọmọ wọn lọ léèrè o but màmá ló máa ń kára jù òótọ́ nìyẹn òun ló jẹ́ kí n sọ̀rọ̀ sẹ́yìn obìnrin pé ẹ jẹ́ kí àwọn ọmọ yín kàwé kò sí nǹkan pé mi ò fẹ́ kàwé mi ò lọ sílé ìwé kò sí nǹkan bẹ́ẹ̀ ìjọ tí màmá mi máa sọ fún mi nígbà yẹn òun ni wípé ìjọ tó bá dá wà o lè sọ pé o ṣe nǹkan kan tó bá wẹ̀ mọ́ bọ̀tìgbà tó bá wà ní abẹ́ òrùlé mi nǹkan tí bá sọ ló máa ṣe òṣìṣẹ́ tó ń jẹ́ child freedom àbí kí làwọn olóyìnbó tó òṣìṣẹ́ tó jẹ́ bẹ̀rẹ̀ so wọ́n ní àwọn ọmọ òní exercise book so kí la ṣe nípa ẹ̀ nítorí ìgbà táwọn wà ní primary school a ní exercise book at least mẹ́rin 2A 2B 2D 2H a ní kan fún handwriting a ní kan fún composition a ní kan fún arithmetic àwa ta ní mẹ́rin nígbà yẹn nǹkan tó lùkọ́ kọ́ wa rẹ̀ nígbà yẹn ká ń bọ̀ torí ẹni tí ò ní kankan. ó kàn lọ gba tẹ́gùn nílé ìwé ni ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ gba tẹ́gùn nílé ìwé ni nígbà tí mo gbọ́ yẹn mo sọ fún the committee on education wípé ọmọ mélòó ló wà ní gbogbo 5 local governments wọ́n ní 23 or 24,000 children ló wà ní primary school of the 5 local governments. mo ní emission máa fún gbogbo wọn ní exercise kankan gbogbo 25,000 lọ.
Ẹ ṣe kábíyèsí fún tọ́wọ́. Mi ò sọ lásán ó ti wà láàfin àti printed àti ṣe gbogbo ẹ̀. Ìgbà tí àwọn kọ́mítì gbọ́ pé èmi nìkan sọ pé máa fún 25,000 àwọn náà sọ pé àwọn fún another 25,000 àwọn the same 25,000 àwọn á fún wọn lẹ́sọ̀sáìsì bọ̀tì so every ọmọ máa gba méjì nítorí ẹni tí ò bá kọ̀ nǹkan lẹ̀ ẹni tí ò kọ̀ nǹkan lẹ̀ á gbàgbé nǹkan tí èèyàn bá kọ sílẹ̀ ló lè padà lọ kà nǹkan tí èèyàn bá kọ sílẹ̀ ló lè padà lọ kà so àdìkíni ìdí tí mo fi ṣe léyìí àti àwọn tí wọ́n jọ ìlú láti ṣe léyìí ìdí ni wípé a fẹ́ kí àwọn ọmọ wa kó kàwé so èèyàn kan ò ní sọ pé òun lọ sí skul kò sẹ́sọ sáì skul a tún máa fún wọn ní kálámù tọ́ba máa fi kọ́ à ń fún wọn pẹ̀lú ẹ̀ àná àwọn kọ̀ọ̀kan à ń fún wọn ní báàgì náà ẹ̀ lè fún gbogbo 25 ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan à ń fún wọn ní báàgì. Ẹ jẹ́ ìtúsọ̀ nǹkan tá à ń ṣe nípa ọ̀rọ̀ ìwé yìí nítorí ìwé la fi ń lẹni gíga o ẹ jẹ́ sọ fún yín o tó o bá kàwé o lè di sẹ́nétọ̀ o lè di kíní àti tó bá fẹ́ ṣe tọ́jú wọn that's it so tó bá máa kàwé tí wọ́n bá máa jẹ́ kó jókòó sí bí wọ́n ti ń sọ̀rọ̀ ó láti kàwé ó láti kàwé kí la tún ṣe nípa ọ̀rọ̀ ìwé yìí a ti sọ ní the 5 local governments ẹni tó bá jẹ́ the best in each of the local governments best student ó máa gba scholarship látọwọ́ mi. Ẹ ṣe kábíyèsí dáadáa o. Ó máa gba scholarship from university the best students in Surulere local government in Ògbómọ̀ṣọ́ North local government in the South local government in Oríire local government àti Ògbóníwà local government the best students tó bá ṣe secondary school kan tó fẹ́ lọ university ọ̀fẹ́ ló máa lọ fọ́dún mẹ́rin lọ. Everybody a máa fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jókòó sí ibi tí wọ́n ti ń sọ bí wọ́n ṣe máa decision on our state and on our nation. Yàtọ̀ sí yẹn the first five in each of the local government every year tí wọ́n bá ti submit orúkọ wọn they will have dinner with Ṣọ̀ún number 1 and they will give them cash money to help them to further their courses and gbogbo àwọn olùkọ́ àwọn ilé-ìwé tí gbogbo eléyìí bá ṣẹlẹ̀ gbogbo wọn máa gba 1 million naira. ló ṣe ní sọ́kọ́ nìyẹn olórí olùkọ́ that is the principal of that school tí best student ti wá á gba 1 million naira. ẹgbẹ́ ìsọ̀kíkà tó ń ṣe léyìí a fẹ́ encourage àwọn olùkọ́ kí wọ́n kọ́ ọmọ wọn kí best student lè wá láti ilé ìwé wọn. òun ni o gbọ́dọ̀ pé àdá ẹgbọ́n kankan ju nǹkan tó sọ yẹn lọ nítorí tó bá mọ̀ yìí pé o máa gba 1 million tí kìíní ẹ bá wà bẹ́ẹ̀ wàá ṣiṣẹ́ dáadáa and the among the best 5 also in that local government we will give all of them cash money òótọ́ là ń sọ fún yín ẹ̀ afẹ́ká àwọn ọmọ wa kí wọ́n kà nítorí àfẹ́ kí wọ́n wà lẹ́yìn tọ́ba ẹgbẹ́ sọ̀rọ̀ kankan fún yín Ògbómọ̀ṣọ́ zone láti fẹ́ kó rí afẹ́ kó yàtọ̀ sí gbogbo other zone yìí Ìbàràpá zone Ìbàdàn zone Ọ̀yọ́ zone Òkè Ògùn zone afẹ́ kó Ògbómọ̀ṣọ́ zone kó yàtọ̀ afẹ́ kó yàtọ̀ ìyẹn ni ẹjọ́ ni a lọ sí ìbàtà lọ sí north ìbàtà lọ sí south ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ ń bẹ̀ ni wípé gbogbo nǹkan ni wọ́n kó sí north gbogbo nǹkan lọ́ kó sí north gbogbo yẹn ó máa change o ń ṣe ọ̀rọ̀ north ọ̀rọ̀ south o ń ṣe ọ̀rọ̀ Surulere
mo ń sọ̀rọ̀ oríire Ògbólúwa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ zone gbogbo ẹ̀ ní afẹ́ ìdàgbàsókè fún agbẹ̀fẹ́ máa kí wípé mo ń ṣe pé gbogbo ìdàgbàsókè máa wà níbì kan a fẹ́ kí gbogbo ẹ̀ kó wà káàkiri a fẹ́ kí gbogbo iléèwé kó kọjá a fẹ́ kí gbogbo ilé iṣẹ́ gbogbo ìsinmi tó wà l'Ógbómọ̀ṣọ́ náà ta fẹ́ dá ilé iṣẹ́ sí níbo ló wà bẹ́ẹ̀ kò sí owó ọ̀dọ́ yín báyìí owó ilẹ̀ ṣáájú oríire oko ọ̀fẹ́ ọ̀pá ẹ̀fẹ́ jàbàtà orílẹ̀ ìgbọ́n àti gbogbo ẹ̀ la fẹ́ kí ìdàgbàsókè kó wà ó òótọ́ ni mo lè sọ fún yín gbogbo wọn la fẹ́ kí ìdàgbàsókè wà nítorí ilé iṣẹ́ ó ń bọ̀ òótọ́ ni mo sọ a lè ti bẹ̀rẹ̀ sí rí díẹ̀díẹ̀ a fẹ́ kí káàkiri àwọn boys kan wá bá mi ń sìn wọ́n láwọn ní ọ̀dọ́ àwọn pọ̀ jù báyìí lọ nǹkan tó ká bá gbàgbé àwọn nígbàgbé ẹnikẹ́ni nǹkan tẹ́ ẹ̀ béèrè fún a máa ṣe lóòótọ́ tẹ́tẹ́ gbọ́ lóru mo sọ nǹkan fún yín o mi ò lọ kẹ́kẹ́ gbàgbé Ọlọ́run bá sọ pé gbogbo àwọn tí mo mọ̀ gbogbo ibi tí mo lọ fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí ó tọ́ ni àní iṣẹ́ tí mo ṣe ní ojoojúmọ́ ni mo sọ fún yín ẹ jẹ́ n sọ àwọn òdì tá a fi wá sí ibí àwọn nǹkan kan tí à ń ṣe ní north mo fẹ́ kí a mọ̀ pé tí a bá jọ ṣe pọ̀ nǹkan tí ò bá ní orí àjọ̀nú ni o nǹkan tó bá lórí méjì náà àjọ̀nú náà ni kò ń ṣe mímọ̀ ṣe èèyàn kankan ìgbà tí Ọlọ́run ọba sọ pé Ṣọ̀ún òun ló máa jẹ́ olórí gbogbo ọba. Kábíyèsí kó sọ̀rọ̀. Ní Ògbómọ̀ṣọ́ zone and Ògbómọ̀ṣọ́ land. Ọlọ́run ọba ló mọ̀ sí tó fi ṣe bẹ́ẹ̀. Ṣé ìgbà tí mo sọ yé yín? Àwọn ìjọba gan wọ́n ti pààlà. Àwa mẹ́ta náà ni wọ́n mú àsìkò ìbẹ̀rẹ̀ à. Mo dẹ̀ sọ wọn gbọ́ fún yín wípé àwa ìjókòó láti dàda o. Àwa ìjókòó láti máa lọ káàkiri pé ìbẹ̀rẹ̀ à. Àwa ṣiṣẹ́ fún yín ni tó tọ́lẹ̀ gbọ́lé ni. Àwa ṣiṣẹ́ fún yín fún ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Òun ni ẹ máa gbọ́ tí ìlú yín bá da. Ọba ló máa kọ́kọ́ jẹ́ àǹfààní ẹ̀ tí ìlú bá da ọba ló máa kọ́kọ́ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe ní Ògbómọ̀ṣọ́ náà a máa replicate ẹ̀ káàkiri all of Ògbómọ̀ṣọ́ zone. Òun ló jẹ́ kí a fẹ́ kí gbogbo àwọn ọba kí wọ́n wà ní ìṣọ̀kan. Àṣẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọba kò yé wọn. Mo jẹ́ èmi ò mọ̀dí tẹ́lẹ̀ bọ̀ mo mọ̀dí ní ìsìn. Ṣọ̀ún ni Ọlọ́run fi ṣe olórí. Bọ̀ṣẹ́ láwọn òyìnbó máa ń sọ kankan is first among equals. Èèyàn kan ló dàbí olórí. Ọlọ́run bá jẹ́ sọ pé Ṣọ̀ún ló máa jẹ́. Ọlọ́run jẹ́ wá sọ wípé ìwọ tó jẹ́ mo láti sáàbì gbogbo wọn náà ni. Nǹkan tó lọ́wọ́ bá sọ fún mi lọ fún yẹn nítorí ọ̀rọ̀ Bíbélì ni mo mọ̀. Jésù òun lọ́ba gbogbo wa ṣùgbọ́n ó sọ pé òun wá ṣiṣẹ́ fún àwa tó ń jọba lórí wọn. Model tí mo ní nìyẹn and that's the model I am going to execute is to serve the people of Ògbómọ̀ṣọ́.
nígbà tí mo dé mo find out pé kò sí omi ní ọ̀pọ̀lọpọ̀ areas ló Ògbómọ̀ṣọ́ kò sómi. Mo pe àwọn èèyàn jọ, we contributed money to get water in the north and south of Ògbómọ̀ṣọ́. Kò sí ọ̀dọ́ kan pẹ̀lú south, kò sí ọ̀dọ́ kan pẹ̀lú north. Ògbómọ̀ṣọ́ kan ní orí gbogbo ẹ̀sìn. I got people together. Èmi gan mo gbé 10 million naira lẹ̀. Mo dẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi wọ́n gbé 13 million, àwọn ọ̀rẹ́ oríṣiríṣi ní ipò wọ́n gbé 13 million lẹ̀. So 23 million lèmi àtàwọn ọ̀rẹ́ mi contribute. Àwọn ọmọ ọdún náà wọ́n contribute about 20 of them or less. Láti fèsì ọ̀rọ̀ omi nìyẹn. Ní ìsinyìí, we have solved 90% of the water problem in Ògbómọ̀ṣọ́. Iná ló ń dá wa dúró. Ká ní iná stable ni ọ̀pọ̀lọpọ̀ ibi ní Ògbómọ̀ṣọ́ tó bá ṣí tap kan báyìí ní àmàlẹ́ iná ló fà á. Ẹ jẹ́ sọ bọ́tà ṣe ń ta ọ̀rọ̀ náà. Ṣé mo ká ní 133 kVA? We are working on it desperately to make sure wípé wọ́n wá fix ẹ̀. Nǹkan tó wá kù òun ni wípé láti Ìlọrin lọ ti fẹ́ fa náà yẹn wá. Àlẹ́ni tí wọ́n gbé kìíní ẹ̀ fún kò tí ì ṣe. Ṣùgbọ́n à ń bá wọn sọ̀rọ̀. Nítorí iṣẹ́ kò pé ọ̀rọ̀ náà gbogbo aló affect. Kò sí náà. But à ń ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹgbẹ́ sọ fún mi à ń ṣe iṣẹ́ ní orí ẹ̀. Kí ni ọ̀rọ̀ omi ṣe kan ẹ̀yin? Mo fẹ́ promise yín ní ìrẹ̀sáájú and all of the other obas that are here with me. Each of you we will give you boreholes. Ìlérí tí mo fẹ́ ṣe fún yín ni ọ̀rọ̀. Ẹ ṣe kábíyèsí mú sọ̀rọ̀. Nítorí tá a bá sọ pé ká máa wá ká a kò sí owó ẹ̀. Ṣùgbọ́n we will make sure that you have access to borehole water. Ẹ sì mo ṣe kan fún wọn ní Ògbómọ̀ṣọ́. Mo dé ìlú ni wọ́n ń ta omi. Wọ́n sọ yìí káwọn ń ta omi. Mo ní ẹ má ta omi wọ́n bẹ̀rẹ̀ wọn. Ọ̀fẹ́ ni mo ṣe lè fún yín o. Ẹ má gba owó ẹ má gba any amount lọ́wọ́ àwọn èèyàn more than any tẹ́lá kan má fi lè retain ní borehole. That's it. Àti ń tún àwọn borehole kan ṣe ní Ọ̀támọ̀kù. Gbogbo borehole wọn tó wà bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ la fẹ́ tún ṣe fún wọn. But gbogbo àwọn ọmọ tó wà níbí mò ń ṣèlérí fún wọn gbogbo wọn la máa ṣe borehole fún. Màá dẹ̀ ṣe fún yín ní ìrẹ̀sáájú náà. Bábà lè ṣe tap water tàbí àṣekàn ilé ìta lè ṣe ìyẹn àṣe kò dẹ̀ ní jẹ́yọ kan ẹ máa ṣe dáadáa fún yín tó jẹ́ pé you will have access to water mo tọ́ ni mo sọ fún yín ọ̀rọ̀ náà I said it we are working on it ẹ jẹ́ ìtúwọ́sàn kankan òun ni ti agriculture. Ṣé rí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ community ni àwọn èèyàn mọ̀ nípa wa akíkanjú òun ni wá òun ni òjẹ́ ká dúró lè nítorí we are warriors take territories òun ló jẹ́ ká máa lọ káàkiri. Ìkejì òun ni pé oníṣòwò ni wá gbogbo òkè ọya ká lọ 95% of them oníṣòwò ni wọ́n òun tẹ̀ ló gbé wọn dé òkè ọya. A ní láti ṣe ọjà tí a tún máa ṣòwò fún ara wa. A ti ń ṣe kan ní around
oníṣòwò ni wá so a máa kọ́ ọjà tí èyí tí àwọn èèyàn ti lè máa ṣe òwò a ti ń kọ́ ìkan ní Ògbómọ̀ṣọ́ ìyẹn la máa fi ṣe model ọ̀pọ̀lọpọ̀ ibi ní the 5 local governments wa máa kọ́ àwọn ọjà rẹ̀ sí nítorí oníṣòwò ni wá tí àwọn èèyàn bá dẹ̀ wá sí ìlú wa ó yẹ kí wọ́n mọ̀ pé oníṣòwò ni wá àlọ́sí máa mọ̀ pé oníṣòwò ni wá òun ni ní ọjà wa bá ṣe rí. Mo lọ sí ọ̀dọ̀ oníjàbàtà wọ́n fi ọjà kan hàn mí wípé àwọn ṣe ọjà yẹn but wọn ò tí ì kọ́kọ́ àárọ̀ wọn lọ́wọ́ lẹ́sìn máa kọ́ ọjà yẹn tán. Bí o sí o. Ó tọ́ ni mo sọ ní gbogbo àwọn ìlú wa aláti ní ọjà mo lọ sí ọ̀dọ̀ oníṣàkámọ̀ mo sọ fún wọn nípa ọjà wọn nípa àwọn akọ́ a máa ràn wọ́n lọ́wọ́ láti kọ́ ọjà wọn ṣé ìwọ kìíní yìí ẹ máa wò pé báwo ni mo fẹ́ ṣe owó ara mi kọ́ mo fẹ́ ṣe bọ̀tà máa ṣe kò lè ẹni tó ẹgbẹ́ ìṣàpèjúwe fún yín ẹni tó bá fẹ́ jẹ oyè tó máa jẹ́ Ògbómọ̀ṣọ́ land ló máa fi sẹ́yìn ẹ̀ ó láti jẹ́ ẹni tó lówó lọ́wọ́ ẹjẹ́ fún yín lápẹẹrẹ ọjà tí wọ́n ń kọ́ ní ọjà gbó èèyàn kan tó fẹ́ jẹ oyè òun ló ń kọ́ a fẹ́ kọ́ police station ní ìsìn sí pàkí ọ̀tọ̀ àwọn ọlọ́pàá ti fún wa ní design èèyàn kan tó fẹ́ joyè òun ló gbé fún kọlọ́kọ̀. Ẹgbẹ́ kábíyèsí ló sáwọ́ ọmọ ju agbára lọ. Ẹgbẹ́ sọ fún yín ilé police station ta fẹ́ kọ́ at least mẹ́wàá ni àwọn tó bá bẹ̀ fẹ́ joyè lọ́ máa kọ́ ọjà ta fẹ́ kọ́ bíi 15 to 20 ni àwọn tó bá joyè lọ́ máa kọ́ ẹgbẹ́ sọ fún yín o Ẹja farabalẹ̀ o. ẹni tó bá fẹ́ jẹ oyè Ògbómọ̀ṣọ́ land mo láti lówó lọ́wọ́ o nítorí Ṣọ̀ún ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ but wàá ṣe nǹkan fún ìlú òun ni o àwọn lọ́balọ́ba tó wà pẹ̀lú mi ní ìsìn bí ẹ̀rọ pé olórí mi ní àwọn náà wọ́n máa sọ bẹ́ẹ̀ fún ẹni tó bá fẹ́ jẹ oyè lọ́dọ̀ wọn ìlú ìbọ̀sọ̀tọ̀ tó kàn pẹ̀lú nítorí ẹ má fún àwọn èèyàn ní oyè lọ́fẹ̀ẹ́ ẹ má fún wọn lóyè kò jẹ́ pé ẹ̀yin nìkan lọ́ fún lówó ẹ jẹ́ kí wọ́n fi ṣe ìdàgbàsókè fún ìlú tí ìlú bá ní ìdàgbàsókè ọba ló máa kọ́kọ́ jà nǹkan ní ẹ̀ ó tọ́ ni mo sọ so ní ọ̀rọ̀ oyè ṣe ní Ògbómọ̀ṣọ́ land nìyẹn o that is ìwọ́n tó bá fẹ́ jẹ kínní kan ọ̀pọ̀ Ògbómọ̀ṣọ́ land Ṣọ̀ún nìkan ló fún yàn ní oyè yẹn oyè land Ṣọ̀ún nìkan ló fún yàn ní ìyà ní ọ̀bẹ ni lọ́kọ̀ òun balógun orílẹ̀ gbọ́n orílẹ̀ gbọ́n ló lè jẹ́ balógun but balógun of Ògbómọ̀ṣọ́ land á lọ lówó o. Ògbómọ̀ṣọ́ land lẹ́gbẹ̀ẹ́ á lọ lówó òótọ́ ni àwọn èrò onídòwò ni mo nídòwò wọ́n tí ìlú bá ní ìdàgbàsókè kọ́ wá níta lọ́ba wọn ní gáàndì lọ́ba wọn ìyẹn pè mí ìyẹn iyì yẹn èèyàn ò lè fowó rà èèyàn ń wá owó lọ ó pàdé ìlú lọ́rùn tó
tó bá rí owó náà kí ló máa fi rà ẹ̀yìn náà ni so mẹ́ta ìṣe nìyẹn. Mo ti sọ̀rọ̀ omi ní agbára Ọlọ́run àfúnyín ní bọ́ọ̀mù. Ẹ jẹ́ sọ ọ̀rẹ́ ilé àṣírí mi pọ̀ máa sọ fún yín. Ẹ máa wò pé kí ló fún mi confidence yẹn. Ọmọ ìlú kan ó ti donate máṣíìnì ọ̀fun ṣe bọ́ọ̀mù fún mi. Kábíyèsí o. Tí ìṣe tí báwo ni sọ tó bá ti kúrò nínú Ó ti bá kó òun ṣẹ́. nínú ṣẹ́kùṣe ṣé àwọn ẹgbẹ́ máṣíìnì ló rà bọ̀ tí máṣíìnì láti gbẹ́lẹ̀ ìyókù à lè fi ọwọ́ sápò láti parí ẹ̀. Òun ni mo fi sọ pé lórí ẹ̀ máa mọ̀ pé bóyá mo kọ̀ wá dánú yín dùn àti ní máṣíìnì tó máa fi ṣe ilẹ̀. Ṣé ìgbà tí mo sọ yẹ yín? Agriculture àgbẹ̀niwá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àgbẹ̀. I might help pẹ̀lú ọ̀rọ̀ àgbẹ̀ yìí. Ṣé rí àwọn oníkaṣú mo kó gbogbo wọn jọ sí ààfin? Mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ wípé epo rọ̀bì wa ní Ògbómọ̀ṣọ́ òun ni kaṣú. Bó ṣe rí àwọn Chinese àwọn èèyàn wá kó lọ wá fún alówó táṣẹ́rẹ́ àbẹ̀kí yẹn ṣẹlẹ̀ fún. Àgbẹ̀yẹ ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa lọ́yọ̀ state ẹ̀jìnlẹ̀ Ṣèyí Mákindé nítorí òun ló gbé àìdí àkànwá ní ìsinyìí wípé wọ́n fẹ́ kí gbogbo àwọn oníkaṣú kí wọ́n máa ta kaṣú wọn fún àwọn òyìnbó dàrẹ́kì sí ilẹ̀ òkè òkun. So a kó wọn jọ wọ́n dẹ̀ sọ nǹkan tí àwọn fẹ́ ká ṣe àwọn fẹ́ kí wọ́n rẹ́gísítà so a ti rẹ́gísítà wọn báyìí a dẹ̀ ti introduce wọn sí export commission àwọn yẹn ni wọ́n ń ṣe ni wọ́n ní ìsìn tó yẹ pé wọ́n máa ta kaṣú wọn dàrẹ́kì sí ìlú ìbò ni. Kẹ́mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá dolówó ṣèbí Ògbómọ̀ṣọ́ náà lọ́ba lọ́mú náà sí. So nǹkan tá à ń ṣe nípa ọ̀rọ̀ kaṣú nìyí. A lè ń ṣètò ní o rẹ́bẹ̀lì ni Ọlálẹ́yẹ òun ló ń kọ́ ilé tẹ̀. Gbogbo nǹkan tí mo ń sọ yìí àjọ ń ṣe ó lè ní. Àwọn oníkaṣú wa bẹ̀rẹ̀ sí ní ìyàtọ̀ ní agbára Ọlọ́run by next year. Àwọn agric gbogbo àwọn tí wọ́n ń roko sẹ́yìn bọ̀tà ṣe fáwọn oníkaṣú yẹn òun náà ẹ̀yìn náà máa ṣe kóra yín jọ as association government federal government Tinubu ó fẹ́ fún àwọn èèyàn ní a lot of money àwọn àgbẹ̀ bọ̀tí ẹ̀rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ òun ni wípé wọn ò ní dédé fún àgbẹ̀ kan ní owó wọn ò sábà ṣe bẹ́ẹ̀ bọ̀ tó bá kóra yín jọ wọ́n á fún yín ní owó so nǹkan tí a fẹ́ kí àwọn àgbẹ̀ wa kẹ́ bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn a fẹ́ kẹ́ kóra yín jọ kẹ́ form association nítorí association tẹ́ bá form ìyẹn la máa gbé lọ sí ọ̀dọ̀ government láti access I think it's about 2 or 3 trillion ní owó tí wọ́n fẹ́ fún àwọn èèyàn. Ẹ jẹ́ sọ ọ̀gọ́gọ́ fún yín o already a ní àfihàn ọ̀hún a ti organize àwọn kìíní yìí o a dẹ̀ ní pé kò jẹ́ pé a kàn sọ Bank of Industry a kọ proposal fún wọn wípé ìgbà tí wọ́n ń pín owó kan 50,000 a kọ proposal fún wọn wípé àwa kan wà l'Ógbómọ̀ṣọ́ tá a fẹ́ kí wọ́n fún lówó over 350 people from this zone
benefited from the 50,000. There were more than that. Tí a send orúkọ wọn, but ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ kọ́kọ́ believe. Ìjọyìn ní kan wà níbi òrìṣà orílẹ̀. Ó ló ti rò ó bí ìpín wọn máa ṣe. Ó pàdánù 50,000. Èmi ò dárúkọ ẹnìbọn ni. Wọ́n ló kéré fáwọn ni, but ṣùgbọ́n àwọn kan 50,000 ò kéré fún wọn. Èmi kan 50,000 ò kéré fún mi. Ẹ má gbàgbé ìwọ́n tó ní 50,000 tó kéré fún mi o, lọ́sẹ̀ kó kéré fún mi o. Ṣèbí gift ni ẹ̀bùn ní. Ẹ̀bùn ní kí ló ti mi ò rí gbà. Ṣùgbọ́n ẹ jẹ́ sọ fún yín, akọ lẹ́tà yẹn, wọ́n dẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀. Nǹkan tí mo fi fẹ́ àjọṣe pẹ̀lú àwọn lọ́balọ́ba nìyẹn. So kò ń ṣe pé gbogbo nǹkan tó bá gbé wá ṣọ̀hún nìkan ló máa dájẹ́. No, jẹ́rí ẹ jẹ́ sọ kankan fún mi o, lẹ́yìn òtítọ́ kan mo fẹ́ sọ fún mi o. Gbogbo nǹkan tá a bá ń béèrè, mo máa ń béèrè on behalf of Ògbómọ̀ṣọ́ land. Àwọn lọ́balọ́ba kan wà bí wọ́n mọ̀ pé tí nǹkan bá wá mo máa ń pè wọ́n àbí mo parọ́. Mo máa ń pè wọ́n wípé ẹ contribute or ẹ send èèyàn nítorí mo gba kíní ní orúkọ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀kẹ́ àpà ló sọ yẹn wípé àwọn ti gba machine tí wọ́n fi rán aṣọ mẹ́ta. Àwọn dẹ̀ ti gba owó ó tọ́jú. Mo ti polí ní àpàtà náà rí ọmọ oníkan wà. Tí ìgbọ̀kan ọ̀rọ̀ ẹ̀ rí. Ẹ̀yin ti rí àwọn náà ti rí mẹ́ta lẹ́yìn náà rí. Ẹ̀yin náà ti rí mẹ́ta lẹ́yìn náà rí. So à ń gba kíní yìí àdájẹ́. Ṣé ìgbà tí mo sọ yé yín? A fẹ́ kí ara ìdíta fi wá sí ìrẹ̀sáájú nìyẹn. Ìgbà tá a ti rí pé ẹ̀ tí ìjọba ní ìsìn àwọn ẹgbẹ́ ta ni ọ̀gá àwọn kingmakers bára ní àbí? Ṣé bára ní ẹni balógun ni? Àgẹ́tì orúkọ yín ẹ tẹ́kì orúkọ wọn náà ẹ tẹ́kì orúkọ yín dáhùn. A máa pè mí náà tí wọ́n bá ti fẹ́ ká pé nǹkan a máa kẹ́kọ̀ọ́ mi. Ẹ fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu. So gbogbo nǹkan tí a ń rí yìí is for Ògbómọ̀ṣọ́ zone. Tí o bá kàn wá lọ́tẹ̀ yìí, á kàn wá next time. Ẹ jẹ́ sọ fún yín o. Ẹbí tí mo ní ní ibí yìí, ọmọ obìnrin méjì péré ni mo bí. Wọn ò lè gbé bì. Òkè òkun lọ́wà. Kò sí nǹkan tí mò ń wá tí mo fẹ́ kó jẹ. Ìyàwó mi gan kò sí níbí òkè òkun ló wà. Ẹ jẹ́ sọ fún yín ọmọ ọdún mẹ́rin lé ní ọgọ́ta tí mo jẹ́ ní ìsinmi. Mi ò lè jẹun ẹ̀mẹ́ta kó má ní wàhálà. Kò sí. Ṣé aṣọ mélòó mo fẹ́ wọ̀ lẹ́ẹ̀kan? Kò sí. Eré tà ń sá ní ìsinmi kó lè gbà fún gbogbo àwọn àtàwọn àbíyí. Eré tà ń sá sí mi lọ. Ọ̀rọ̀ mi yé yín. Eré tà ń sá ní ìsinmi lọ kó lè gbà fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹgbẹ́ ìsọ àkọ́kọ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ti bless wọn gan. I am telling you. Ẹgbẹ́ ìtúsọ̀ nǹkan mi fún yín. Tí ṣe ti gbọ́ ti agric yẹn, ẹ kóra yín jọ ẹ̀yin tẹ́ jẹ́ farmers, ẹ kóra yín jọ ẹ form association, ẹ jẹ́ ká mọ̀ nípa ẹ̀. We will help you to access owó tí President Tinubu fẹ́ pín láìpẹ́ yìí fún àwọn àgbẹ̀. Tó bá ń ṣe àgbẹ̀ tó sọ pé òbẹ́ lómi ṣe ò ní rí nǹkan kan.
ẹ kóra yín jọ kí ẹ form association I help yín láti access owó tí President Tinubu tí wọ́n fẹ́ pín fún àwọn àgbẹ̀. Ṣé ẹ ti gbọ́ báyìí? Wọ́n ní wọ́n fẹ́ pín through Bank of America. Ìgbà tó náà fi mí síbẹ̀ nìyẹn. Èmi ò mọ ẹni tó wà bẹ́ẹ̀ ní ìsinyìí o. Ṣùgbọ́n ṣọ̀wọ́n ò lè déwájú ẹnì kankan kí wọ́n ní àwọn òní gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ó tọ́ ni mo fẹ́ o. Ẹni ò lè ṣiṣẹ́ àgbẹ̀. Ẹ̀yin lè ń ṣe. Ṣé ìtọ́ tí mo sọ yé yín? Tó ẹ kóra yín jọ. Kí ẹ kẹ wà pọ̀. Tí ẹ bá ti wà pọ̀ tẹ́ ti dá association nílẹ̀, tẹ́ ti dá ẹgbẹ́ nílẹ̀, ẹ wá rí wa. Nítorí wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n ti sọ pé àwọn máa bẹ̀rẹ̀. So tó bá ti bẹ̀rẹ̀, a lè wà lára àwọn tó máa kọ́kọ́ débẹ̀ láti fi orúkọ association ní sílẹ̀ láti rí owó. Àwọn òyìnbó wọ́n ti wá o. American company, Iranian company, àti Ukrainian company àti báwọn ṣe ìpàdé tí wọ́n á fẹ́ dá iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Mo sọ fún yín ẹ tí ì rí wọn ẹ máa rí wọn a sì ń bá wọn ṣe pàdé lọ́wọ́ nìyẹn. Òun ni mo fẹ́ sọ fún yín ẹ mọ̀ lẹ́sìn máa ta ilẹ̀ yín. Ṣé ìtọ́ tí mo sọ yé yín ẹ mọ̀ lẹ́sìn máa ta ilẹ̀ yín nítorí tí wọ́n bá ní wọ́n ń fẹ́ ilẹ̀ a lè rí ilẹ̀ fún wọn. Ṣé àgbọ́yé? Ẹ jẹ́ sọ kankan fún yín mo sọ̀rọ̀ Bank of Agric. There is another bank called Bank of Industry. Akọ lẹ́tà sí wọn náà ní this same Bank of Industry. Wọ́n fún wa ní 89 million fún Ògbómọ̀ṣọ́ zone láti tírẹ́nì àwọn èèyàn tí wọ́n wá láti Ògbómọ̀ṣọ́ zone in 6 different trades. Ǹjẹ́ rí ẹgbẹ́ sọ kankan fún iṣẹ́ rẹ̀ pé ìlú ti lajú? Ọ̀pọ̀lọpọ̀ kìíní yìí íńtánẹ́ẹ̀tì la máa ti ń ṣe. Àwọn tí wọ́n fi orúkọ sílẹ̀ so presently à ń tírẹ́nì igba àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní oríṣiríṣi different trades. Ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ? 200 and amanaṣeki ní yìí regularly ní ìsìnká tí mo gbé balógun yín wà á sọ fún balógun yín tí epo ọ̀rọ̀ ètò ẹnu èèyàn márùn wá láti ilẹ̀ sáájú nígbà tá a máa sọ nìyẹn ilẹ̀ sáájú ẹ má bínú ẹnu èèyàn márùn wá láti ilẹ̀ sáájú ẹnu èèyàn mẹ́wàá wá láti bí ẹ má wọlé ìpàdé so nǹkan tá a máa ṣe nìyẹn kẹ́yìn náà bá lè jẹ́ àǹfààní ṣé nǹkan tí mo sọ yẹ yín kẹ́yìn náà bá lè jẹ́ àǹfààní nínú nǹkan tí Ọlọ́run gbé bọ̀ ní Ògbómọ̀ṣọ́ zone ṣé ọ̀rọ̀ mi yẹ yín à ń ṣe nǹkan kan tí Ọlọ́run sọ fún mi kí tó jọba òun ni wípé ìgbà tí mo rò pé kí ló máa kó gbogbo wa pọ̀ náà Ọlọ́run bá sọ wípé culture ó máa kó gbogbo wa pọ̀ wípé tó bá ti di ọ̀rọ̀ àṣà kò sí nǹkan tó ń jẹ́ north south oríire sùúrù lérè nǹkan kan olúwa kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àṣà wa ìkànnì òun ló jẹ́ kí a fọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ credo àwọn kí ló ń gbàgbé ní Ògbómọ̀ṣọ́ credo a ti jẹ́ ká mọ̀ wípé kò ń ṣe ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ north and south nìkan anybody tó bá ti associate ara ẹ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ is part of the credo òun ló jẹ́ pé ní ọdún tó kọjá àwọn tí wọ́n wà ní kọ́mítì yẹn
wọ́n lọ káàkiri láti sọ fún gbogbo àwọn lọ́balọ́ba ibi kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa kí a lè ṣe the cradle. The cradle is coming up again December 18th to 22. Last year mo mọ̀ pé ẹ take part ní Surulere nítorí reverend wọ́n gbá bọ́ọ̀lù ní ìyàbí wọ́n gbá bọ́ọ̀lù Surulere wọ́n take part nínú Olúmọ̀gẹ̀dẹ̀ football something. So ní ìsinyìí a tún máa ṣe the second edition Olúmọ̀gẹ̀dẹ̀ a máa ṣe marathon a máa ṣe football competition a máa ṣe beauty contest kẹ́ni beauty contest yìí mo rí pé àwọn ọmọdé pọ̀ ní eré àdúgbò àbójú mi ló tẹ̀ mí jẹ àwọn ọmọdé dà beauty nìkan ọmọdé ọ̀tọ́ náà wà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀nà máa ń rìn àwọn ọ̀dọ́ kí ló ń jẹ́ pẹ̀ ó ti o àtọ́ ó ti wà àwọn sọ̀rọ̀ ọmọdé ẹ̀yìn kọ́ ẹ má yọjú síbẹ̀ o àwọn ọmọdé ẹ̀yìn àwọn sọ̀rọ̀ ọ̀dọ́ wọn fẹ́ ẹ̀yìn apákí ṣùgbọ́n bí o ní kọ́ àwọn ọmọdé kọ́ register fún beauty competition. Ṣé ìgbà tí mo sọ yé ní? Nítorí ẹgbẹ́ sọ fún wọ́n ń gbowó lórí ẹ̀rọ à ń fún wọn lówó wọ́n ń gbowó lórí ẹ̀rọ so wọ́n register. Marathon wà so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn náà máa pín during the carnival and of course Agility Day a pè òun ní last day tí wọ́n wọ aṣọ òkè àti Ankara. So I am formally inviting Iresadu to the cultural carnival with December 18 to 22nd. Gbogbo wa la invite o. Ṣé gbọ́ mi? Gbogbo wa la invite for the cultural competition. Ẹ jẹ́ sọ fún yín MTN tó ń ṣe ọ̀rọ̀ fóònù wọ́n ti promise wa lówó. Nigeria they promise us a minimum of 20 million towards our carnival. So nǹkan táwọn ò yẹ sí àwọn aláàtàgbà wa yẹ sí. Ẹ jẹ́ sọ̀rọ̀ wọn fún wa. Òun ni mo jẹ́ ní ti bá sọ̀rọ̀ nígbà tí àwọn èèyàn máa wò ó pé níbo lọkùnrin yìí ti rí confidence fi ń sọ̀rọ̀. Confidence mo fi ń sọ̀rọ̀ òun ni wípé ọdún tó kọjá carnival wa 180 million naira na raise. Àwọn ọmọ ìlú àti ẹ̀lọ́ fún wa lówó yẹn. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn ọlọ́pàá ní 180 million. Èmi náà dáwó èmi mo kọ́kọ́ gbé 10 million lẹ́ẹ̀ka fi bẹ̀rẹ̀. So pé pé àtọ̀kẹ́ ọ̀nà wọ́n dáwó nígbè tó dáwó èmi mo kọ́kọ́ gbé 10 million fi bẹ̀rẹ̀. 180 million ni àwọn èèyàn dá. Àti ẹ̀nà tán. Òun ló máa ń jẹ́ kí n mọ̀ yín pé Ògbómọ̀ṣọ́ ìrètí wà fún wa fún nǹkan tá a bá fẹ́ ṣe. Àwọn èèyàn tó wà lẹ́yìn odi tí inú wọn ń dùn pé mo jẹ ṣọ̀hún wọ́n pọ̀ tí wọ́n fẹ́ ṣe nǹkan fún Ògbómọ̀ṣọ́. Ó tọ́ mi sọ fún yẹn o. Gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí a máa pín káàkiri nítorí àfẹ́ kí ibì kan kọ́sọ̀ pé lọ́tún sọ ní fún ayé south pé north ní fún gbogbo ẹ̀ la fẹ́ develop nítorí gbogbo ibi tá a bá ti tẹ̀lé Ògbómọ̀ṣọ́ development láti wá sí ibẹ̀. Ṣé ìgbọ́ ọ̀rọ̀ tí mo sọ? I will mention one or two more things. Medical. A fẹ́ kí ilé ìwòsàn kó wà. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn la máa kọ́ o. Àwọn tó bá fẹ́ joyè àwọn náà máa kọ́ ọjà.
àwọn ló máa kọ́ police station àwọn náà ló máa kọ́ hospital. ìtàlẹ̀ ló wà ń bẹ̀. ó ń tẹ̀jà ẹ̀rọ ń tẹ̀ ẹ̀ka. ẹ ṣe gan ẹ sọ fún afẹ́kọ́ medical outreaches and healthcare centers káàkiri the 5 local governments because ẹgbẹ́ sọ fún mi nítorí tí èèyàn bá ní owó tí ò ní ìlera àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn obìnrin tí wọ́n bá fẹ́ bímọ wàhálà pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ òun ni wípé kí gbogbo the local government a fẹ́ kí wọ́n ní ilé ìwòsàn. ẹ jẹ́ sọ fún asọ̀kìlì yìí mo sọ̀kìlì yìí fún àwọn kan láàfin ìkànnú àwọn baálẹ̀ yàkù ó ní òun fẹ́ kí wọ́n kọ́ ìkan sí ìlú òun baálẹ̀ yàkù ìgbà tó sọ bẹ́ẹ̀ a ní àwa làṣìmáṣe èèyàn kan àwọn ọmọ akálà àwọn òfòlé báwọn fẹ́ ìjòyè o wọ́n ní àwọn akọ hospital yẹn àwọn akọ ó yẹ kẹ́ pàtẹ́wọ́ fún wọn àbẹ́ ẹ̀fọ́ ọkọ̀ tí mo kọ́ ni wọ́n ní àwọn akọ wọ́n lè ti bẹ̀rẹ̀ wọ́n náà wá kọ fún ìlú yẹn nítorí kábíyèsí rẹ̀ ó lóun níbẹ̀ kò sí ilé ìwòsàn ní gbogbo àgbègbè òun àwọn òyìnbẹ̀ ní àwọn akọ èmi fẹ́ sọ fún yín pé àwọn àlèkà àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ 10 tó jẹ́ pé wọ́n á kọ́ ilé ìwòsàn sí gbogbo àgbègbè wa ó tẹ́ kó sọ ṣé èyí gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún yìí ẹ má gbàgbé mo ń ṣe àpèjúwe nítorí a ti ń ṣe é kò ṣe pé nǹkan tá à ń lò nìkan a mọ̀ ìpò ṣe é ṣe ni ṣé nǹkan tí mo sọ yẹ yìí nǹkan tó ṣe é ṣe ni ọ̀rọ̀ ìdàgbàsókè yìí ó láti ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ a fẹ́ kí wọ́n máa fi wá ṣe àpèjúwe ni kọ́mọ níṣẹ́ ìlú yín dàbí Ògbómọ̀ṣọ́ nǹkan tá a fẹ́ ṣe nìyẹn àti nǹkan tá a máa ṣe nìyẹn ẹ jẹ́ tún sọ̀rọ̀ kankan fún yín nípa àti sọ̀rọ̀ medical Ọlọ́run á fún wa ṣe gbogbo ara wa ní access sí ilé ìwòsàn so gbogbo ọ̀pọ̀lọpọ̀ eléyìí orí fífọ́ ló pa ilé ìwòsàn máa wà lágbára Ọlọ́run ká máa ṣe àjẹmọ̀ ilé gómìnà wa gan Ṣèyí Mákindé gbogbo local government ní gómìnà wa fẹ́ ṣe ilé ìwòsàn sí o gbogbo ẹ̀ pátápátá I am telling you tí wọ́n tẹ̀sí fún àwọn èèyàn ní contract yẹn kí gbogbo agbègbè tí wọ́n ní ilé ìwòsàn ẹ jẹ́ ká pàdé wọ́n fún gómìnà wa. Local government ní ó yẹ kí wọ́n sọ fún yín tí ọ̀pẹ̀ tí sọ fún yín wọ́n sọ fún yín ilé ìwòsàn máa wá sí ibi tí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe wọ́n yàtọ̀ sí gbogbo eléyìí tó ti sọ ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì kan eléyìí táwọn ọmọ ọdún máa ṣe eléyìí tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe àṣekún sí èyí tí a fẹ́ ṣe yìí. ẹ jẹ́ sọ fọ́kàn fún yín also wọ́n ní àpè ìpàdé lọ́balọ́ba àpè 2024
àwọn lọ́balọ́ba nítorí ẹmọ̀ tí ká fi ṣe bẹ́ẹ̀ ká fi pè wọ́n èmi mo ṣe ìpàdé yẹn o nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bẹ̀rẹ̀ sí sọ káàkiri yìí mo fẹ́ sọ fún àwọn lọ́balọ́ba wípé ẹ jẹ́ kí a lọ báyìí kí gbogbo akásùn ká kọrí síbi kan náà kí ìdàgbàsókè kó lè bá gbogbo Ògbómọ̀ṣọ́. A pè 24 people only 21 wá àwọn mẹ́ta kan wá but nítorí wọ́n sọ pé kí n má sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ mọ́ èmi ò ní sọ àwọn tí wọ́n wá fún mi Ọlọ́run á fi yé yín ọ̀pọ̀lọpọ̀ sọ wọ́n wá sí àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ wípé àkọ́kọ́ táwọn máa wá sí àfihàn lélẹ́yìí orú ìpàdé yẹn kò ṣẹlẹ̀ rí ní 50 ọdún 50 years orú ìpàdé yẹn ò ṣẹlẹ̀ rí bọ̀ tó ṣẹlẹ̀ ní under Ọba Ghandi. Kí ni ìdí tá a fi pèpàdé àwọn lọ́balọ́ba tó wà ní gbogbo ọlọ́wà mẹ́ẹ̀ẹ́dọ́ yẹn a ní àwa gàba lórí ẹnìbọ̀tì gbogbo àwọn ọba tẹwà bíi gbogbo yín ní ibi tí ibi tẹjọba sí àwa gba ilẹ̀ ẹni ọ̀fìn o àwa ṣe yẹn rárá afẹ́kẹ́ àjọṣepọ̀ ṣùgbọ́n Ọlọ́run ti sọ pé ṣọ̀n ní òun olórí nítorí nǹkan tí ò bá ní orí àjọlú nìyẹn òun ni mo sọ fún wọn gbogbo wọn dẹ̀ pinnu wípé ibì kan náà la máa sùn ká máa kọrí sí ẹ bá pàdé fún àwọn ọba nítorí wọn lè sọ fún àwọn ọba láwọn kan sọ fún àwọn ọba wọn lè sọ bẹ́ẹ̀ bọ̀ gbogbo wọn àbí pé Ṣọ̀ún abẹ́ ẹ̀ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwa yí pé gbogbo àwọn ọba tó wà ní Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ni wọ́n ní ilé àbí ibì kan ní Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tí ò ní gbogbo ọlọ́ọ̀nì nìkan l'Ógbómọ̀ṣọ́ that is Ògbómọ̀ṣọ́ north and south gbogbo ọlọ́ọ̀nì kò sí ló ṣe lè jìnnà sí Ògbómọ̀ṣọ́ north and south tó kó jọba orísun ẹ kan wà ní o lè lo orísun ẹ but o máa ní Ògbómọ̀ṣọ́ tó kí la wá ń jà fún kí la ń jà fún mo sọ fún àwọn kan tó débì mo ní ẹni tó kan átíkù tó gbé sórí afẹ́fẹ́ òpònú ní ó ní kí wọ́n pè ní ọba zone kọ́ má pè ní Ògbómọ̀ṣọ́ zone ẹni pópó ló lẹ́yìn yìí òpònú ní ẹni tó sọ̀rọ̀ ẹ̀ ẹni tó ti forí gbálẹ̀ òun ní òun ní Ògbómọ̀ṣọ́ zone ní òun ò ṣiṣẹ́ pé kí wọ́n má pe Ọ̀yọ́ zone mọ́ wọ́n bẹ̀rù Ọ̀yọ́ Aláàfin ó bẹ̀rù Ọ̀yọ́ Aláàfin kò bẹ̀rù Ṣọ̀ún rí pé ọmọ àdìgbò máa ń fọwọ́ sí jù lọ́wọ́ ẹgbẹ́ tí sọ nǹkan ní ìbáfẹ́ ṣe a fẹ́ kọ́ àwọn èèyàn àwọn ọmọ wa a ní nǹkan tí à ń pè ní IT committee we will start very soon àjẹmọ́ a fẹ́ kí àwọn èèyàn wá ní gbogbo Ògbómọ̀ṣọ́ Nàìjíríà a fẹ́ kọ́ àwọn èèyàn lọ́sí máa lo kọ̀ǹpútà tí wọ́n máa fi kọ̀ǹpútà lọ wọ́n máa fi ṣòro àmọ́ máa kọ́ wọn we are going to train nearly 5,000 people from Ògbómọ̀ṣọ́. We are going to train at least 5,000 people from Ògbómọ̀ṣọ́ land. And that will be an average of 1,000 per local government. A fẹ́ kí àwọn ọmọ wa wọ kọ̀ǹpútà lò. A bẹ̀ máa kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ni o. A máa kọ́ wọn ní the basic use of the computer free of charge. Nítorí pé a mọ̀ pé ibi tí ìlú ń lọ ẹni tí ò bá mọ̀ nípa kọ̀ǹpútà ó máa ṣerú rárẹ̀ ni. Ó máa ṣerú àwọn ará ẹ̀mí o.
so nídìí yẹn a máa kọ́ gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ 5,000 of them a máa kọ́ wọn bí wọ́n ṣe ń lo kọ̀ǹpútà. A ti mọ Balógun yìí nìsín a máa ké sí wọn ìgbà tá a bá máa bẹ̀rẹ̀ à ké sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn young men tí wọ́n jẹ́ ọ̀dọ́ àkọ́yìn ní ẹ ṣe máa ń lo kọ̀ǹpútà. Àgbọ́yé nítorí ọjọ́ ti lọ. Tí ẹ bá kó ara yín jọ, nǹkan kan wà tá à ń ṣe already pẹ̀lú àwọn ẹgbẹ́ ní ìsìn. Tí ẹ bá kó ara yín jọ, ẹ̀yin obìnrin tí ẹ jẹ́ pé ọmọjà, tí ẹ bá kó ara yín jọ ní mélòó mẹ́jọ kọ́ méje ẹ fetí sílẹ̀ o tẹ bá kó ara yín jọ ní méje ẹ̀yin obìnrin tí ẹ jẹ́ no let's make them 5 alright 4 groups tẹ jẹ́ 4 groups àárọ̀ yìí lọ́wọ́ pẹ̀lú owó kẹ́lẹ̀ tí máa ṣe ọjà yín a ti ń ṣe léyìí fún different groups already but èyí tí mo wá sí ìrẹsàájú alẹ́sìgbà níyì máa ràn yín lọ́wọ́. So ẹ kó ara yín jọ ní méje kí ẹ jẹ́ 4 groups ó jẹ́ 28 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn àkọ́ yín láti máa ṣe. The whole idea is to see a way kára fi empower yín ní iṣẹ́ ajé ní ọrọ̀ ajé yín ló ṣe máa lọ síwájú. So nǹkan tá a fẹ́ ṣe fún yín nìyẹn à ń ṣe already o à ń ṣe káàkiri so a máa hàdí ẹ̀yìn ara ilẹ̀ ṣáájú a máa hàdí ìsì àárọ̀ yìí lọ́wọ́ lè ṣe máa yẹ abẹ́ kékeré àárín lẹ́sìn lè ṣe adé help you láti gbà sípò. Ṣé ẹni ìyá mọ́gà ó sọ aláìsí ọba yín ó sọ aláìsí. Ìyàwó ìjà yìí ṣaláìsí, tani yìí ṣaláìsí. Ọ̀nà owó ẹ̀dá yẹn, ìyàwó ìjà náà wà ẹ̀dá, ìyàwó ìjà náà wà ẹ̀dá yìí, ó ṣaláìsí ọ̀nà. Ìkílẹ̀ yìí, ọmọ ọba ni náà yọ disability competition ni. Ṣé ọmọ ọba ni ẹkú 4 groups jọ ẹ bá òyìnbó àfihàn ẹ bá sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a máa ṣe ìbéèrè ní ọwọ́ èèyàn márùn-ún. A máa ṣe ìbéèrè lọ́wọ́ èèyàn márùn-ún. Àwọn tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n wá sí iwájú àwọn márùn-ún. Àdánù ìbéèrè yìí.
Ẹ ò ní ilẹ̀ bọ́dà láti kí kábíyèsí. Ẹ ní kọrin fún wọn. Ẹ fi sílẹ̀, ẹ fi sílẹ̀. Tọ́ọ̀ bá dákẹ́ lórí, wọ́n náà ti dákẹ́. Ẹ jọ, mo fẹ́ kí ẹ fi ẹ jẹ́ ká fetí sílẹ̀ o. Ní ọjọ́ Tuesday tó ń bọ̀ mo dẹ̀ yìí bá ti àwọn lọ́ba ní òun bí wọ́n ti sọ fún wọn wípé kí wọ́n wá sí àti ní ọjọ́ Tuesday tó ń bọ̀ bọ̀dẹ̀ yàtọ̀ sí àwọn lọ́ba a fẹ́ kí àwọn èèyàn tí wọ́n bá ní wàhálà ọ̀rọ̀ ilẹ̀ ẹni tí ó wà ní in charge of land grabbing ó ń bọ̀ ní ààfin Ṣọ̀ún ní ọjọ́ Tuesday 8 of July ó ń bọ̀ láàfin Ṣọ̀ún so ẹni tó bá ní ẹjọ́ tó fẹ́ ọ̀rọ̀ ẹjọ́ kan ló ń bá bọ̀ wọ́n bọ̀ wá sọ fún wa nípa ọ̀rọ̀ ilẹ̀ so ní ọjọ́ Tuesday ní aago 12 wọ́n ń bọ̀ láti Ìbàdàn wọ́n bọ̀ wá sọ fún wa wọ́n bọ̀ wá bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ ẹni tó bá sọ pé wọ́n gbalẹ̀ òun mọ̀ ni wọ́n ṣe bákan nípa ilẹ̀ ọ̀hún wọ́n ń bọ̀ dé ààfin láti wá bá wa sọ̀rọ̀ so ẹni tó bá ní ìdùnnú ọkàn nípa ọ̀rọ̀ ilẹ̀ kí wọ́n wá ní Tuesday 8 of July ní aago 12. All right. Ẹ go straight to your point. Kábíyèsí, èmi yóò máa rí nípa o. Ìbéèrè mi ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ sà. Orúkọ tèmi ni Chief Jimoh Asimiu, ààrẹ ti gbogbo ilẹ̀ òkú. Ọ̀rọ̀ mi àkọ́kọ́ nípa ọ̀rọ̀ tí ẹ mẹ́nubà pé èèyàn méje ní ìlú. Ṣé gbogbo àwọn ìlú wa náà lọ́kàn àbí ẹ̀sà adún nìkan? Ṣé gbogbo ní Sùúrùlérè ni àbí ẹ̀sà adún nìkan? That is one. Ẹ̀gbọ́n ẹ̀dá ìdáhùn yẹn, eléyìí tí mo sọ yìí, ìrẹsà adún Kábíyèsí. ẹjẹ́ ìsọ̀bí. Ẹ wo àwọn èèyàn ni wọ́n ti jáde wá pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn. Wọ́n sọ fún wọn pé kọ́ máa wà. Kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn ṣùgbọ́n wọ́n wá. So ìdí tí mo fi fẹ́ dá wọn lọ́lá nìyẹn nítorí wọ́n dá mi lọ́lá ló fi wá. Kábíyèsí gbogbo wa náà lára ẹ̀yọ́ wá Sùúrùlérè gbogbo wa lọ́wọ́. Ìjọba bá wá sọ́dọ̀ tí náà ń bọ̀ àwọn táwa bá lè mú yìí àwọn la bá sọ eléyìí àti ọ̀hún pé ibi ni wọ́n pè ní headquarters ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí tó ìkọ́ tí mo sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ ká wá sí ibi wọ́n ń sọmọ ìlú yìí náà wọ́n ń sọmọ ìlú yìí tó ìkọ́ tí mo sọ yìí ìlọ̀ta bá wá sí àdúgbò tí ní ẹ̀sọ́. Kábíyèsí ọ̀rọ̀ mi kejì mo fẹ́ bẹ̀yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ sílẹ̀ nípa agriculture. Ó dàbí ẹni wípé nílùú Ògùn iléeṣẹ́ kan bẹ́ẹ̀ tí wọ́n ti dálẹ̀ láti ìgbà ayé bàbá wa Ládọjà. Ṣùgbọ́n tó fi di àsìkò yìí iléeṣẹ́ yẹn kò gbérí rárá.
a ń fẹ́ ìrànlọ́wọ́ yín lórí bí iléeṣẹ́ yẹn bí ó ṣe tètè padà bẹ̀rẹ̀ iṣẹ́ tí àwọn gbogbo ọmọ nílẹ̀ Sùúrùlérè táwọn náà ó rìnyàn tó fi ríṣẹ́ ní ibẹ̀. Iléeṣẹ́ yẹn lórí food juice ni wọ́n fẹ́ máa ṣe tòmẹ́tò alágolo, wọ́n fẹ́ máa ṣe kaṣú olómi, pineapple àti ọsàn ni wọ́n dá iléeṣẹ́ yẹn lẹ̀ sí, ṣùgbọ́n kò síṣẹ́ láti ìgbà náà dì sí kábíyèsí. Ṣé o rí ẹjọ́kọ̀ ẹgbọ́n kan tàbí sọ ẹjọ́ ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí ìdí nǹkan tí olóyè ìbéèrè ìdí tí a fi fẹ́ máa ṣe àṣepọ̀ láàrin àwa lọ́balọ́ba nìyẹn. Ṣé rí orú ìbéèrè tó ń béèrè yìí tí a bá ṣe ìpàdé ló ṣe yẹ ká máa ṣe fún ọ̀gá mi. Lọ́balọ́ba sọ wípé a ní owó eléyìí gbogbo wa la máa sọ nǹkan tí a fẹ́ gbogbo nǹkan tí wọ́n ń gbé bọ̀ gbogbo wa náà la máa sọ láàrin ara wa. Ẹlòmíì àtẹ̀sọ pé òun ní ilẹ̀ fún eléyìí o owó agriculture yìí ẹlòmíì àsọ pé ọ̀rẹ́ tó ṣé àdìkì ni wọ́n fẹ́ ṣe òun nílẹ̀ wọ́n fẹ́ ṣe pọ́tì òun nílẹ̀ nǹkan tá a fi ń ṣe ìpàdé lọ́balọ́ba nìyẹn. So gbogbo nǹkan tí a ní ọwọ́ wa gbogbo wa lè sọ so tí ọ̀rọ̀ bá wà ọ̀ tí iṣẹ́ ilé iṣẹ́ bá dé èèyàn bá lè sọ pé wọ́n gbé ilé iṣẹ́ yẹn. Àwọn tó sọ pé a wà ní north ṣé ilẹ̀ wà ní north mọ́ kò sílẹ̀ mọ́ north you understand òun ni mo yẹ èso òun ní so ilẹ̀ wà káàkiri ní ibi yìí gbogbo àwọn tó bá bá wa ṣe ẹ̀jẹ̀ àfarabalẹ̀ o gbogbo àwọn tó bá bá wa ṣe àwọn náà la máa tọ́ka ibi tí a máa ibi tí a máa gbé ilé iṣẹ́ lọ àwọn tó bá bá wa ṣe nìkan la máa tọ́ka lé wọn tí ẹni tí ò wà fún pàdé báwo la ṣe máa mọ̀ tó bá nílẹ̀. Second question. Kábíyèsí ìdílé lórí ọ̀rọ̀ tèmi kò sí ìbéèrè ìzànàpọ̀. Sí 2014, Police Service Commission in honour of late Aṣíwájú of Ògbómọ̀ṣọ́ land, Baba Sunday Adéwùsọ. Kólúkó màmá sọ̀rọ̀ orúkọ mi ni ọmọọba Adépọ̀jù Akíndé Amos láti Ọ̀dọ̀gbọ́n Mọ̀yìn Ward. Wọ́n fún wa ní Police Secondary School ní Ọ̀dọ̀gbọ́n and ìdílé pẹ̀lú kábíyèsí wọ́n fún wa ní about 40 acres àti wọ́n ti ṣe fẹ́ǹsì ibẹ̀ yẹn láti 2014. Ìdílé àti kábíyèsí ti gbìyànjú. Recently ní September 10 mo kọ lẹ́tà sí IGP fún ara mi tí mo lè kọ́pì àwọn representative wa ní bíbá Ọ̀yọ́ Central and Honourable Sumato raised the motion lórí ẹ̀ and the matter was referred to House Committee on Police Affairs. But láti gbà yẹn àtúntì gbọ̀ nínú lẹ́tà yẹn náà mo kọ́pì bàbá wa Ògúnmọ̀gẹ̀gẹ̀ náà fún ara mi mo wá sí àfẹ́. So nǹkan tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé ibẹ̀ yẹn ó ti fẹ́ di abandoned project and agbàgbọ́ nínú yẹn with your influence wípé tí ibẹ̀ yẹn bá di Ògbómọ̀ṣọ́ náà á dẹ̀ dìvẹ́lọ́pù gbogbo agbègbè wáńbì àti Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ìrántẹ́ ní abẹ́kẹ́ ìjọ ìrìn mọ́ mo mọ̀ pé tẹ́ bá ti gbéra kò nílò kẹ́ ẹ lọ Àbújá pé mo ń wá gbádà mo fẹ́ lọ Àbújá no pẹ̀lú kọ́ lágbára Ọlọ́run a mọ̀ pé yóò ṣe é sí Ọ̀dọ̀gbọ́n wà láàrin Ọ̀kín Mọ̀yìn Òkò so yóò ibi tí ó parí tó tó wà lábẹ́. Mo rántí ìtọ́jú ìbéèrè tó béèrè bọ̀dé ojú mi ti kúrò lára ẹ̀ lọ́dà mo sọ kankan fún ẹlẹ́fẹ̀ ẹni tó mú lẹ́tà ìwọ ló mú lẹ́tà wá ó bá mi ọ̀rọ̀ èèyàn kan náà ti wá sọ mo sọ fún wọn wípé ẹni tó bá fẹ́ kí n ṣe owó ìrànlọ́wọ́ yìí a ní láti fáìndì ẹni tí a máa bá sọ̀rọ̀ èmi Ṣọ̀ún kọ́ ni mo máa wá ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀
wá ẹni tó wà ní ìcháàjì ẹ̀. Èèyàn kan ti wá bá mi lórí ọ̀rọ̀ yìí, nǹkan tí mo jẹ sọ fún wọn nìyẹn. Mo ní ẹni tó wà ní ìcháàjì tó bá wà wá fún mi, màá pe ẹni yẹn. Ṣé ìgbà tí mo sọ yìí ẹ̀ tó bá gbọ́ pé ṣọ́ọ̀mù ló pe òun pẹ̀lú nǹkan tó wà ní àgbègbè ẹ̀ á gbọ́. Ọ̀rọ̀ so ẹni yẹn so òun nìkan èèyàn kan sọ ní ọjọ́ yẹn ẹni tó wá torí mo bá ẹni yẹn sọ mo ní olú ẹ̀ náà sọ ọ̀kan tó sọ wípé inspector general ló bá inspector general nǹkan tó bá lọ báwo ni tó bá gbé fún òun máa ṣe final something òun kọ́ ló máa ṣe ọ̀rọ̀ ibi yìí SIB àbí mo parọ́ no èèyàn find ẹni tó wà bóyá ẹni wà in charge of education or something there will be an AIG or a commissioner in charge of that ẹni yẹn lè máa get number ẹni yẹn ló máa pè so ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ kò lè jẹ́ inspector general of police ló máa pè fún ọ̀rọ̀ school kò lè ẹgbẹ́ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní òwò ọmọ ọlọ́pàá bọ̀tọ̀ ọlọ́pàá lẹ́nu aṣọ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ẹ lọ wá ẹni tó wà ní in charge of the thing wá yẹ assignment ẹ máa ṣe yẹn olú lẹ́tà tó kọ́ ó máa lọ sí ìkọ̀sílẹ̀ mi ó ní you understand aláàtúwá lọ sí máa follow up. So kábíyèsí kábíyèsí ọlọ́dọ̀ kan wọ́n fẹ́ ṣe àfikún tí ọmọ wọn sọ̀rọ̀ lé lórí. àtúntò ọlọ́run ràn yín lọ́wọ́ àánú ọlọ́run ní padà lẹ́yìn wa àtìkò wa pọ̀ lórí iléèwé tí ọmọ ń sọ yìí àkókò gbà àti ìgbà tí a pé ọlọ́run fìdí ẹ̀ lọ́lẹ̀ ní abẹ́ ẹ̀ka Ògbómọ̀ṣọ́ parapọ̀ mo ní olùọ̀fẹ́ àti bá àwọn ẹbí mi sọ̀rọ̀ láti lè fún wọn ní ilẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n àkókò tí a ti fún wọn ní ilẹ̀ lọ́fẹ̀ẹ́ tá a ti ń tìràká tó àrà sí lórí àkókò yìí lágbára lọ́wọ́ ọlọ́run àti lórí ó wà lórí rẹ̀ ẹ ràn wá lọ́wọ́. Màá ràn yín lọ́wọ́ lẹ́yìn mo ṣe ràn yín lọ́wọ́ mo ràn yín lọ́wọ́ náà ni nítorí tó bá ti jẹ́ Ògbómọ̀ṣọ́ láì ṣé ìgbọ́n tí mo sọ yìí tí skul yẹn bá ṣe dáadáa á gba àwọn èèyàn síṣẹ́ ṣé ìgbọ́n tí mo sọ yìí àwọn ọmọ ilé ìlú tó bá wá sílẹ̀ wọ́n á máa rajà oní fáńtà màtà oní aláta màtà oní tòmítò màtà sódò mọ́ màtà àárọ̀ mi lọ lọ́wọ́ ní tó rẹ̀ yìí nìkan kọ́ làárọ̀ lọ́wọ́ ẹ ṣe ìgbọ́n tí mo sọ ẹ̀jẹ̀ alẹ́ pé màá kọ́ lọ́wọ́. Ìbéèrè kẹta. Kábíyèsí o, orúkọ tèmi ni Grace Araola, mo jẹ́ agbábọ́ọ̀lù tí ìfẹ́ ìsìnyàn tó ti ń bọ̀ pa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rẹ̀. Èmi ò gbọ́n pẹ̀lú. Ẹ̀bẹ̀ tí wọ́n bá ẹ̀ kábíyèsí. So, mo ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti lè jẹ́ kí a ní ipò agbábọ́ọ̀lù lóbìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin náà ṣe ti Olúmọ gẹ́gẹ́ ẹyọ táwọn obìnrin sẹ́yìn. So ẹ jọ̀ọ́ àwọn ọmọ tí wọ́n mọ bọ́ọ̀lù gbá a ní àwọn best players tó jẹ́ pé wọ́n máa bench as staff of Australia ní Ògbómọ̀ṣọ́ yìí. Tí wọn èmi náà gbá bọ́ọ̀lù sir but I have written over 70 letters to the Ministry of Youth and Sport ní Ìbàdàn but to meet commissioner àgbọn fún mi ní àǹfààní àti gómìnà gbogbo ipa mi láti lè jẹ́ kí mo rí ibi rí gómìnà pẹ̀tọ̀ èmi ni mo ṣẹ̀dá kínní yìí ẹ jẹ́ ká ṣe wọ́n gbà lọ́wọ́ mi ò bínú but if it's for the betterment of Ọ̀yọ́ State I am in at the end of the day government to promise wa pé after 2 years àwọn máa fún wa ní female football team this is the 6th year ẹ jọ mo fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá tẹ wà lórí ìlú pé ẹ fọwọ́ sí mi ẹ jẹ́ kí gómìnà kan appoint me as a project manager in 4 months gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ support to make this thing come to be ani Grand FC ani 3FC ani any female football team in the whole of the whole federation àbùkù ní sí wọn dájú ẹgbẹ́ ìṣàánú wa ìgbé àwọn òbí àti players pẹ̀lú gbogbo àwọn coaches yẹn ó pọ̀ wọn ọ̀gbọ́ wa ẹgbẹ́ ẹ̀ràn wá lọ́wọ́ ẹ má ti torí pé bóyá àjọbìnrin ẹ̀ràn wá lọ́wọ́ nígbà tí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ọ̀dọ̀ wa náà lẹ ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà lẹ parí ẹ̀ sí ìyá ń jẹ́ ẹ̀ràn wá lọ́wọ́ bàbá ẹ̀ràn wá lọ́wọ́ ẹ̀jọ̀ evidence to prove that I initiate all those things is me here ẹ̀jọ̀ sá. Ẹ jẹ́ àfarabalẹ̀ ká ní gbọ́ kábíyèsí. Tí
wà Olúmọdẹ́dẹ́ tí a bẹ̀rẹ̀ nínú Olúmọdẹ́dẹ́ lọ Peter òun ló wà ní òun ló dà ìdí àná òun ló ṣe ilé la fi ń kó ẹ̀ṣọ́ lóde tó bá mọ̀ yìí pé ogún December tó bọ̀ yìí ṣàfihàn àsìkò kẹ́pẹ́ ẹsẹ̀ kábíyèsí o. ìwọ̀n ṣàtì ìjọ kárí ní tí ọ̀dẹ́ká tó lọ bá gómìnà aláti mọ òògùn tó fẹ́ fi gbá orí tó jẹ́ ká rí ní ẹni tó máa bá sọ̀rọ̀ rí àwọn aláṣẹ máa kó ìlànà èrò pè bọ̀ 22 or 22 ẹ̀ṣẹ̀ kan kárí so ọ̀rọ̀ tó sọ àwọn ìgbà pẹ̀lẹ́. ẹjẹ́ ṣe kábíyèsí fún ṣọwọ́. The next question ló lóun bá bọ̀ náà ló fi jọkùnrin náà. Mo ti gé wọn. Bọ́ọ̀lù jẹ́ bá mi dáadé. Kábíyèsí o, orúkọ mi ni èmi Ọláìṣọ̀lá láti pé ìyá òjò wọn. Kéré lọ sí wá. Kéré Mo lọ sí àbá àfihàn yẹn. Ọ̀dọ́ lónìí kéré nínú ayé. èèyàn dáadáa ni mo fẹ́ràn. ìjọba àpapọ̀ ní ilé-iṣẹ́ okòwò lágbẹ̀ káàkiri orílẹ̀-èdè tó ti kú ṣùgbọ́n ààrẹ wa wọ́n fẹ́ jí dìde àwọn náà sí láǹfààní ọ̀kan nílẹ̀ Ògbómọ̀ṣọ́ à ń pè ní Ògùn Ọ̀ṣun fàdésì a sì sóríire nítorí pé nínú àwọn ìgbìmọ̀ yìí ọmọ Ògbómọ̀ṣọ́ jẹ́ alága fún ìgbìmọ̀ ilẹ̀ Yorùbá mi ìwà mọ̀ bóyá kábíyèsí ti gbọ́ nípa rẹ̀ wọ́n ti wọ́n ṣùṣù tiwọn ṣùgbọ́n àti ìdúgbọ̀n kankan láti gbalẹ̀ Ògùn Ọ̀ṣun fàdésì. mo bá wọn sọ̀rọ̀ nítorí olóyè àfi òun ni chairman ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìbọn tí mo ti bá mo bọ́gà wọn sọ̀rọ̀ láti chairman wọn tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ìgbà tó ní àwọn òní kankan ní Ògbómọ̀ṣọ́ pọ̀ náà nǹkan tó sọ fún mi nìyẹn o lọ́tìgbà tí ọmọ wa débẹ̀ ó ní òun àwọn nǹkan tó wù máa ṣe bọ́jà wọn ṣe ẹ̀dùn bẹ́ẹ̀ so ó jẹ́ wọn pé ìyẹn ó rí sí à nítorí òun ló wà bẹ́ẹ̀ tó bá fún ọ̀dẹ̀ lọ́kọ́ láti lòkù sọ́dọ̀ rẹ̀ so ẹgbẹ́ kan nírètí ìyẹn á ṣẹlẹ̀ níbẹ̀. The last. Orúkọ mi ni Sip Salami Lasisi, èmi olórí àwọn gbọ́dọ̀ ní ìlú lápapọ̀. Tí mo fẹ́ tọrọ lọ́dọ̀ ní bàbá ní ìrànlọ́wọ́ ni pé òògùn ju àwọn ìsìn gbogbo sọ́tà sí ìsí ẹ̀ pẹ́ tó ń fún wa ní ìkọ̀ọ̀kan ọ̀ṣọ́ tó lò. Ìtọ́lẹ̀ jẹ́ pé iṣẹ́ fẹ́ ìbàbá wa náà wọn a ní ìrànlọ́wọ́ ilé ọ̀rọ̀ mi ò dá yẹn lọ. Ìyá aláǹjẹ kò sí ẹni kankan tó fún wa ní kékeré kan. Kábíyèsí. Ẹ ṣe gbogbo nǹkan tí ẹ ń ṣe ẹ jẹ́ sọ fún yín a ti ṣe àbí ààrẹ àgbà ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ọlọ́dẹ ní ẹgbẹ́ òkú fáńdíkà gọ́ọ̀mẹ̀ntì láti north and south ṣé ẹ rí kíní yẹn kò tí ì yé wa kò tí ì yé mi dáadáa ṣùgbọ́n a ti ṣe ìpàdé yẹn nǹkan tí máa sọ fún yín òun ni wípé ẹ fún wa ní ìgbà díẹ̀ sí i nítorí mo fẹ́ kó yé mi nítorí nǹkan tẹ́ sọ yìí làwọn ìrọ̀lẹ́ náà tí wọ́n sọ ṣùgbọ́n mi ò bọ̀ ní a ṣì lè fún yín nìkan ṣé nǹkan tí mo sọ yìí
ẹgbẹ́ sọ̀rọ̀ kọ́kọ́ fún ìgbà tí ọlọ́pàá zone ìyẹ́wò gan wá mo bá sọ nípa àwọn ọlọ́dẹ níbi kí wọ́n máa ṣe láti integrate wọn. Nǹkan tó jẹ́ sọ fún wa ìgbà tó wá sàkóso ní ọ̀sẹ̀ méjì tó kọjá òun ni wípé àfi ẹni tó bá kọ́ ọ̀rọ̀ ìbọn ọ̀sánpẹ̀ but ìgbà tó bá sọ fún yín pé a ṣe nǹkan pẹ̀ a ti ṣèpàdé pẹ̀lú àwọn náà pàṣẹ àgbọn wá sọ fún nígbà àpèpàdé wọn ẹ ti gbọ́ ọ̀rẹ́ so ààrẹ aláṣàkóso wà ní ọ̀hún àbí a ti ṣèpàdé òun ló ń bá wa yanjú ẹ̀ ẹ̀sọ́ àti ìṣèpàdé ní òkè tí ìdè ń dáadáa bọ̀ tó bá ti yé o máa sọ máa ṣe lè bẹ̀rẹ̀ sí ṣe nǹkan fún yín ṣé nǹkan tí mo sọ yé yín ọ̀rẹ́ à ń ṣe nǹkan pẹ̀lú aláṣà ẹ̀rọ mi létí o. Your Imperial Majesty, sir, the son of Ogbomoso land. Àwọn ìjòyè Arẹ̀sàdú wọ́n ní pé láti fi ìdùnnú àwọn hàn wípé gbogbo tó ń lọ káàkiri orí agbágbé àwọn ò lọ́wọ́ sí i. Àwọn òsìsì pé kí sọ̀mọ́ wá s'Ògbómọ̀ṣọ́ àmì tó wá sí Sùúrùlérè. Àwọn fẹ́ fi ẹ̀bùn kékeré tó sì jẹ́ ní ńlá tayín lọ́rẹ. Ìlú wo la wà yìí? Epo jìrìjìrì ọmọ Arẹ̀sà ni mí. Epo ọba epo olù ọba epo ọba epo ọba Arẹ̀sà epo 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 pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ́wọ́ náà mi ẹsẹ̀ kábíyèsí fún sọ̀rọ̀ o ẹ má wọlé èmi náà máa wálé báyìí. Oyè nìyẹn mágàjí ìdílé ọ̀túnbí àti mágàjí ìdílé ìròyìn lápapọ̀ ẹni wọ́n lù gan o. Bàdé ẹsẹ̀ ọmọ olóòtú rẹ̀ lójó jẹ́ ìmúṣẹ o. Àdúgbò ẹ̀mí yéwo ọlọ́run olóògùn ẹ̀yẹ́ òun ọjọ́ òní àwa náà ní ọba lágbára ọlọ́run ẹ̀ wá ní kúrúṣà o. Àfi ètò àníyàn ìlú. Bàbá ti kó mi ibi kan àtó ń lọ. Ní kété tí ẹni tó jẹ́ chaplain ààfin ìlú Ògbómọ̀ṣọ́ Reverend Samuel Owóadé tí wọ́n ti gbàdúrà ìparí fún wa a kọ Ògbómọ̀ṣọ́ anthem a sì fún kábíyèsí láyè láti kọ́kọ́ jáde gbogbo owó dìde gángan bí ọmọ ológun ṣùgbọ́n ṣáájú àkókò yẹn àwọn tíìmù Bonvic wọ́n fẹ́ kí kábíyèsí ẹ jẹ́ ká farabalẹ̀ náà. ọmọ tápà lè tọ ọmọ lálẹ́ fún ọyá. Àwọn tíìmù ọ̀kan lọ́mọ Ògbómọ̀ṣọ́ land. Ìgbà tí èmi ò mọ̀gbà tí gọ́ọ̀mẹ̀ntì ló máa yan ọba fún yín o. Èmi ò mọ̀gbà tí wọ́n máa yan ọba fún yín o. Mo dìgbà tí wọ́n bá yan ọba fún yín ní agbára Ọlọ́run àwa síbí àwa bá yín. Ṣùgbọ́n gbogbo nǹkan ká sọ pé a máa ṣe wẹ́dà ọba dé àbí ẹbọ ìtì ìdè àṣe fún yín tó gbogbo ọ̀rọ̀ tí mo ní káwọn kẹkúra yín jọ gbogbo ẹgbẹ̀rẹ̀ ẹ má dúró de ìgbà tí ọba bá dé o ṣé ọ̀rọ̀ mi yé yín
ẹ bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ omi a máa ṣe fún yín láìpẹ́ yìí but ó dàbí pé ti ní bọ́ọ̀wù kan èwo ní bọ́ọ̀wù tó wà lọ́wọ́. Ṣé ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ ni? Kábíyèsí tẹ́mi ọlọ́run mọ̀ gbogbo díẹ̀ tó lo iná yẹn ní ìlú Ìrẹsà Dúdú àrínáàlò àwọn Ìrẹsà Dúdú community ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ mi lórí tí wọ́n fi ra òpó tí wọ́n fi ṣe òpó yẹn bí bá ti ń sọ̀rọ̀ yìí àwọn táwa òde wọn àti àwọn gbé wáyà tó kókó yẹn àti olóògbèsè ó ti lọ bí ọdún kan báyìí bí àtẹ̀wá ní nọ́mbọ̀mù omi ìṣòro bá a lè kọ ní àrùn ìlú nìyẹn. Ṣé bọ́ o ṣiṣẹ́? Eléyìí ó tan omi ṣùgbọ́n kò sí ìpàdé pọ́ǹpẹ̀ ṣùgbọ́n ìlú tó bí. Bẹ́ẹ̀ ni sà. Ṣiṣẹ́ tẹ́lẹ̀. Tẹ́lẹ̀. Àwa wá tẹ́kẹ̀. Tó bá jẹ́ kó ṣiṣẹ́ tẹ́lẹ̀ a máa wá wò tó bá ṣe tó ṣe á ti ṣe bí ò bá ṣe tó ṣe ẹ gbà bọ́ òun náà. Wọ́n máa rí wa. Ní báyìí, ó tó àkókò láti gbàdúrà ìparí. Ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, ẹ ṣé kẹ́ wá o, ẹ ṣé o. A máa ríra láìpẹ́, ṣé ọ̀rọ̀ mi yé yín? A ríra láìpẹ́ nítorí ẹni àwa ń dà kan lẹ́bí tí gbogbo àwọn àkókò ìjọ síbì. Ẹ jẹ́ ká dé lórí ẹsẹ̀ wa. Ògbómọ̀ṣọ́. Olúwa wa orúkọ rẹ ti níyì tó. Adúpẹ́ fún ìbẹ̀rẹ̀ ìpàdé yìí àti àárín òun òpin rẹ̀. Adúpẹ́ fún ọba wa Kábíyèsí His Imperial Majesty fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa láti rìn àjò wá síbí lónìí àti àwọn ará ìlú Ìrẹsà Adó àti gbogbo Sùúrùlérè lápapọ̀ láti gbà wọ́n lálejò. Kò sí rúkèrúdò bẹ́ẹ̀ ni kò sí ìpalára kankan ògo ni fún orúkọ rẹ. Bí a ti ń fi ìlú yìí sílẹ̀ tí olúkúlùkù padà sí ibùgbé rẹ̀ a gbàdúrà wípé a ó dé ilé lálàáfíà ojú Ọlọ́run kó máa bá wa lọ ìwà láàyè rẹ̀ kì yóò fi wá sílẹ̀ gbogbo èròǹgbà Kábíyèsí àti àwọn ará ìlú yìí àti Sùúrùlérè lápapọ̀ yóò wá sí ìmúṣẹ Ògbómọ̀ṣọ́ ńlá ni yóò máa dàgbà sí ìran wa ò ní kú mọ́ wa nínú agbára àti ogun láti ṣe àwọn kan yìí lórúkọ Jésù wọnú wa lọ kárí ìrànwọ́ Ọlọ́run gbà ògo ni fún orúkọ Olúwa gbogbo wa lápapọ̀ ní ti àwọn ìpinnu rere wọ̀nyí lórúkọ Jésù ikú kò ní gbà kúrò lójú wa a ó dàgbà ó gùn lẹ́mìí orere wọ̀nyí yóò ṣojú ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ Ọlọ́run Bàbá ní orúkọ Ọlọ́run Ọmọ ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà àmín. Let's
Look at the number, the fleet of cars. Everybody looking around for this wonderful town hall meeting. Look at that. We really appreciate every one of you. And this is Imperial Majesty going back home. We really appreciate every development. We really appreciate the Imperial Majesty. Thank you very much. Thank you, man. And thank you, Imperial Majesty. What did you say? We really appreciate that. Ọmọ ọ̀rọ̀ mi náà lọ́pọ̀ ọ̀gbọ̀n náà. We really appreciate it. Thank you for being Look here! The first of its kind in Oyo State. You can hardly see any town that is hosting a town hall meeting like this. That you see their king being welcomed with a massive number like this. It has never happened in the history of Oyo State. But it's happening down here in the